Allah. And defy the messenger after true guidance has become clear to them. Tí wọ́n àgbẹ̀ lẹ́yìn tí òjíṣẹ́ òótọ́ tí wàá bá wọn àtẹni tó máa tọ́ wọn sọ́nà tó ṣe àfihàn tó rán sí wọn. They will not harm Allah in the least. Wọn ò lè pa Allah lára. But he will render their deeds void. Àmọ́ Allah máa jẹ́ kí nǹkan wọn já sásùn. Oh believers, Ẹ̀yin Mùsùlùmí tẹ́ ẹ gbàgbọ́, obey Allah ẹ gbọ́ràn sí Allah lẹ́nu, and obey the messenger, kẹ́ ẹ dẹ̀ gbọ́ràn sí Muhammadu lẹ́nu. and do not let your deeds be in vain. Kẹ́ ẹ dẹ̀ má jẹ́ kí gbogbo iṣẹ́ yín já sásán. Surely those who disbelieve Dájúdájú àwọn tí wọn ò gbàgbọ́, hinder others from the way of Allah, tí wọ́n ń ṣe ọ̀nà ní àkọsí ti Allah, and then die as disbelievers. tí wọ́n kú ikú tó jẹ́ pé wọn ò jẹ́ Mùsùlùmí tó kú. Allah will never forgive them. Allah ò lè dáríjì wọn. So do not falter or cry for peace, Ẹ má ṣe ké fún ìdẹ̀ra, for you will have the upper hand, torí ẹ má borí. and Allah is with you, Allah wà pẹ̀lú yín, and he will never let your deeds go to waste. kò dẹ̀ ní jẹ́ kí gbogbo iṣẹ́ yín já sásán. This worldly life is no more than play, Ilé ayé yìí amusement. ò ṣe fún eré o. Ṣé àwọn ohun mèremère? Ó ní ilé ayé yìí pé eré ni, it's no more than Ilé ayé play. eré ni o, àtòhun àwọn àmú. Báwo ni máa sọ Yorùbá yẹn? Ohun mèremère ó yà. But if you are faithful Àmọ́ tó bá jó lóòótọ́, and mindful of Allah, tó o dẹ̀ ṣe ti Allah, he will grant you your full reward. ó máa fún ẹ ní àwọn èrè rẹ̀. And will not ask you to donate all your wealth. Kò dẹ̀ ní béèrè lọ́wọ́ ẹ̀ pé kó fún wọn ní àwọn ọlá rẹ̀. If he were to do so, Tó bá jẹ́ kó fẹ́ ṣe bẹ́ẹ̀ ni, and pressure you, ó ń yọ ẹ́ lẹ́nu. you would withhold, and he will bring out your resentment. Wàá fẹ́ dúró, á dẹ̀ bẹ̀ mú gbogbo àwọn nǹkan tó ṣe fún ẹ kó dà padà. Here you are, Ibi ló wà. being invited to donate a little in the cause of Allah. Tí wọ́n wá bí ẹ̀ pé kò fi díẹ̀ sílẹ̀ ní ọ̀nà Allah. Still, some of you withhold, Tó jẹ́ pé àwọn kan nínú yín ẹ káwọ́ kò. and Ẹ̀dínwó. whoever does so, Ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ it is only to their own loss. fún ọ̀nà bí wọ́n ṣe jákulẹ̀ wọn nìyẹn o. For Allah is the self-sufficient, Torí Allah gan ó tó lọ́tọ̀. whereas you stand in need of Him. Tó jẹ́ pé ẹ̀yin lẹ nílò Allah. If you still turn away, Tí o bá yí padà, He will replace you with another people, ó máa fi àwọn èèyàn míì rọ́pò yín. and they will not be like you. Wọn ò dẹ̀ ní dàbí Ó fi tán ẹ̀yìn wọn níbi tá a kà yìí wọn báwọn èèyàn máa lẹ́yìn oríṣiríṣi lẹ́sìn. Owó tí Muhammadu tí Allah ní kí wọ́n kó wáyé, ta ló fẹ́ ná? Ṣé Allah ni àbí Muhammadu? So ẹ̀yin èèyàn, ẹ̀yin náà ẹ wo Allah, ẹ wo Muhammadu. Wọ́n á dẹ̀ kábì fáwọn èèyàn, àwọn èèyàn á ṣe àmì. Ìtàn lásán ni o. So gbogbo nǹkan tó wà níbí, ẹ rí pé Muhammadu àtàlà ó ń sọ fáwọn Mùsùlùmí pé kán ṣáà máa jà, èrè wọn wà lọ́run. Ó dẹ̀ describe àlùjọ́nà wọn, omi á máa ṣàn bẹ́ẹ̀, míìkì á máa ṣàn bẹ́ẹ̀, oyin á máa ṣàn bẹ́ẹ̀, ọtí á máa ṣàn bẹ́ẹ̀. Torí ẹ̀ lọ́ ṣe ní kán máa pààyàn,
ẹ jẹ́ ká wá lọ sí Quran 61 verse 10 to 11 ká wá wo iṣẹ́ tí Muhammadu àtàlà bísínẹ́sì tó dáa jù tó gbé fún àwọn mùsùlùmí tó ní kán máa ṣe. Quran 61 verse 10. Ohun rẹ̀ máa gbọ́, a máa ka 61, a máa ka délẹ̀. Ṣóyá olówó Èkó. On mute. Olówó Èkó wà ńbẹ̀. Okay, ó yá. Ẹ máa gbọ́ o. Oh, believers. Ẹ̀yin Mùsùlùmí òdodo. Shall I guide you to an exchange that will save you from a painful punishment? Ṣé mo máa tọ́ yín sọ́nà tó jẹ́ pé a máa ṣe pàṣípààrọ̀ tó máa yọ yín nínú ìjìyà? Shall I guide you to a transaction that will save you from a painful punishment? Ṣé a máa tọ́ yín sọ́nà tá a máa ṣe pàṣípààrọ̀ tó máa yọ nínú ìjìyà? Owó. It is to have faith in Allah. Òun ni láti ní ìgbàgbọ́ nínú Allah. And his messenger. Pẹ̀lú òjíṣẹ́ rẹ̀. And strive in the cause of Allah. Kẹ́ fi pípa nítorí Allah. Kó jagun and strive in the cause of Allah with your wealth. Kẹ́ jagun sí ọ̀nà Allah pẹ̀lú ọrọ̀ yín. And your lives. Pẹ̀lú ẹ̀mí. That is best for you if only you know. So business tó dáa jù tá a là lè kọ́ àwọn mùsùlùmí ní bí wọ́n máa jà pẹ̀lú owó wọn àti ẹ̀mí wọn. Now tó bá wá pa wọ́n sínú ìjà yẹn kí ló máa ṣẹlẹ̀? Ẹ máa gbọ́. Ó ní he will forgive you your sins. Ó máa dárí ẹ̀ṣẹ̀ méjì. And admit you into gardens under which rivers flow. And house you in splendid homes in the garden of eternity. That is the ultimate triumph. He will also give you another favor that you long for. Help from Allah and an imminent victory. So give good news, O Prophet, to the believers. O believers, stand up for Allah. As Jesus, son of Mary, asked the disciples. Who will stand up with me for Allah? The disciples replied, we will stand up for Allah. Then a group of the children of Israel believed, while another disbelieved. We then supported the believers against their enemies. So they prevailed. Tẹ́ bá wo bí èèyàn ẹ máa rò pé bóyá Jesus tó jẹ́ son of Mary, Allah náà ni Ọlọ́run tọ̀dọ̀ tiẹ̀. Irọ́ o, Allah kọ́ o, wọ́n kàn jó mọ́ ni o, wọ́n kọ́pì ẹ̀, wọ́n sọ Yahweh, wọ́n sọ di Allah. Allah yàtọ̀ sí Yahweh o. Ọlọ́run inú Bíbélì ó yàtọ̀ sí Ọlọ́run inú Kùránì o. Allah Ọlọ́run àwọn Mùsùlùmí nìkan ni. Àwọn wo dẹ̀ làwọn Mùsùlùmí? Àwọn Àràbù. Yahweh Ọlọ́run àwọn ọmọ Ísírẹ́lì nìkan ni.
ni Jésù fi sọ pé wọ́n rán òun sí àgùntàn Ísírẹ́lì. Mo kàn ní kí n yànnàná ọbẹ̀ yẹn ni. Olódùmarè òun ni the supreme being, ọba tó dáyé àti ọ̀run, tó dá gbogbo nǹkan. Òun kọ́ ni Allah. Allah ò kí ń ṣe Ọlọ́run. Olódùmarè ò kí ń ṣe Yahweh. Yahweh ò kí ń ṣe Allah. They are three different things with their own ideology. Idol, deity, òun ni Allah. The same thing náà ni Yahweh. Quran tàti kàdé ni ó ti fi ẹsẹ̀ ẹ̀ múlẹ̀ wípé idol òun ni Allah. Olúwa ilé Kaaba ni, inú Kaaba ni wọ́n dé mọ́. Ẹ jẹ́ káwọn àlejò wa gbóhùn sókè. Ìdí tí a tó máa fi support ẹ̀ wípé ibi tẹ́ ẹ kà yìí Allah kọ́ ni Jehovah ni pé ẹ rí i pé Ishmael ni Allah béèrè pé kí wọ́n pa. Jíkọ̀ ẹ̀hún kí lórúkọ ẹ̀? Isaac Òun ni bẹ́ẹ̀ ni Jehovah béèrè Isaac, Allah béèrè Ishmael. Ẹ rí i pé kí nìyẹn di wa two different things tí ò sì lè papọ̀ mọ́ra wọn láíláí. Ọlọ́run Elédùmarè ò sì sọ pé ká fi ẹnìkan kan rúbọ rí láti ìgbà tá a ti bẹ̀rẹ̀. Ẹ rí i pé ó ti yàtọ̀tọ̀ síra wọn. Ó simple bàjẹ́. Mi ò mọ̀ bóyá mo lè sọ̀rọ̀ lé ọ̀rọ̀ yìí lórí. à ń gbọ́ yín gbóhùn sókè. Ẹ̀yin èèyàn wa bá wa power tap 200 hour. Ẹ ṣé. Jẹ́ kí n sọ point bíi mélòó kan lórí ti Yahweh or Allah or whatever. ms ṣiṣẹ́ kan tó lè sọ̀rọ̀ sí àgùntàn ni wọ́n Ẹ má bínú, ṣé Muslim ní àbí Christian? Ṣé mi? Bẹ́ẹ̀ni. Ẹ ṣé. Ẹlẹ́dàá tèmi ò ní jẹ́ kí n ṣe kankan nínú méjèèjì. Ó ti parí. Lóòótọ́ I was once one of them, ìyẹn ti ní Christian, but lágbára lọ́wọ́ Ọlọ́run, lágbára lọ́wọ́ Elédùmarè rádà, ẹlẹ́dàá tèmi ò ní jẹ́ n padà sí inú oko ẹrú wọn mọ́. Ṣé mo lè sọ díẹ̀ nípa ẹ̀ báyìí àbí? Ẹ gbóhùn sókè, gbóhùn sókè. Ẹ ṣé. Number 2 brother wa ètò tá à ń ṣe bí báyìí Arabu, Saudi, Muhammadu òun ló dúró lórí fún. So tẹ́ bá fẹ́ bá wọn ṣètò nípa Kristẹni, so a lè júwèé bí tẹ́ ti máa bá àwọn ètò yẹn pàdé. Bẹ̀rẹ̀ yá pé lórí Ìsìlámù ni ẹ lè gbóhùn sókè. Ẹ ṣé. Bẹ́ẹ̀ ṣe fẹ́ relate méjèèjì yẹn papọ̀ ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ìyẹn bóyá champion wọn kàn sọ̀rọ̀ Jehovah, so ẹ má bínú wọn láti má sọ pé ká dúró sórí tọ́pìkì wa á sọ̀rọ̀ Jehovah ṣẹgbọn. Ó yé mi nǹkan tí bá láǹdì ẹ máa understand mi sà. Ṣé rí àwọn Àràbù tẹ̀ ń wò yẹn, fámìlì kan náà gbogbo wọn, ẹ má jẹ́ ayé àwọn sọ́tọ̀. Fámìlì kan náà, ìran olórí burúkú kan náà gbogbo wọn. Tẹ́ bá lọ wò Abrahamic religion náà fi bẹ̀rẹ̀. Etiquette ìgbà tó yá wọn náà pín síra wọn, Judaism kankan, ìgbà tí àwọn wèrè ti bí lọ́n dégbẹ̀yìn, bàbá kan náà ló bí gbogbo wọn. Tẹ́ bá lọ wò family tree, even Jesus àti Muhammadu wèrè wọ̀nyí, ẹ rí i pé bàbá ńlá Muhammad náà ni Jesus. Ẹ lọ wò nǹkan kan náà ni wọn, ẹ má jẹ́ kí gbogbo wọn gbé wa mọ́ra. Kò sí kan tó bẹ́tà kan. Bàbá bọ́ọ̀lù àbú àti òyìnbó wọn yàtọ̀, wọn ó ṣe kankan náà. So àwọn ò ń ṣe ìran wọn bẹ́ẹ̀ nínú kọ́lọ̀, nínú àwọ̀, nínú orí wọn yàtọ̀ gidigbe. Àràbù yàtọ̀ sóyìnbó, so wọ́n yàtọ̀ síra wọn gidi, kó ṣe bàbá kan náà ló bí wọn. Ẹ má bínú, mi fẹ́ jẹ́ ká díre kúrò lórí ọ̀rọ̀ tí ẹ ń bá lọ tẹ́lẹ̀ gangan, bẹ́ẹ̀ ẹ má bínú, ẹ jẹ́ ká lecture ara wa lórí ìyẹn. Sà,
àti ẹ̀ tó lọ rẹ̀ àwọn òfẹ́ sọ pa àràbù àtòlùkù ìkan náà lọ́wọ́ ẹjọ́ ẹ̀ ká bọ́ sí ìkọ̀tà wa. nítorí bọ́rọ̀ ẹ̀ ṣe lẹ́ẹ̀kan ló ṣe jẹ́ ká kì í sọ̀rọ̀ nípa àjò. ká má máa mú àpèjúwe àwọn arábí yẹn wáyé ká tẹ̀síwájú ẹjọ́. mo wà ń bí o. àwa ní béèrè fáwọn ẹrú o. ẹrú kan náà ti wà ń bẹ̀. kó kí wa ká lè bi léèrè ọ̀rọ̀. ẹrú mọ rẹ lẹ́rú. gbogbo àná lẹ́rú gbogbo alẹ́rú ọlọ́run. àwọn iṣẹ́ ẹrú ọmọ làwa o. wọ́n ló túṣì ẹrú. ọmọ aládé ni o. ọmọ aládé ọmọọba dànsákì. bó lẹ ṣe sọ pé ọmọ ọlọ́run ni. ó lè túṣì fún wa ìwọ ló rárá o àwọn ò pera wa ọmọ aládé la pera wa àkọsílẹ̀ ẹ̀dẹ̀ wa sọ ìgbàgbé nípa ẹ̀ ẹ̀rùn tẹ́ bá fẹ́ sọ nìkan ṣé ká bí ń béèrè. ọ̀yà ẹbí mi ń béèrè. ṣé ká bí ń léèrè ọ̀rọ̀. yes mo wà pẹ̀lú yín. a fẹ́ béèrè pé bàbá champion ẹjọ́ ẹ má gbé nígbà tí kùránù máa sọ̀rọ̀ lọ sá. ẹgbóhùn sókè. ìgbà tí kùránù máa ó ní zálíkàl kìtábì la rayba fihi ó túmọ̀ sí pé zálíkàl kìtábì la rayba fihi ó túmọ̀ sí pé ìwé yìí o kò sí àní-àní nínú ẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. la rayba fihi kò sí tàbí ṣùgbọ́n náà ni. àní-àní náà ni bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ǹjẹ́ ànábì rí ìwé náà rí? That's the question. tó rí ìwé náà rí. bẹ́ẹ̀ ni sà. ẹni tá a sọ̀wé kalẹ̀ fún kọ́lé pé ìwé ni wọ́n sọ̀ kalẹ̀ fún náà inspiration. wọ́n ṣe tún wá padà wá pè é níwèé zálíkàl kìtábì ló pé ó ní ìwé yìí o kò sí àní-àní nínú ẹ̀ ṣé ẹni tá a fi rán sórí ìwé yẹn rí? ẹni simple. nígbà tí revelation sọ̀ kalẹ̀ wọn ànábì á kọ sára àpáta. ànábì ò mọ̀ ọkọ mọ̀ ọ́kà o. àwọn sàábé náà ló ń kọ àwọn companions ẹ̀ àwọn náà ń kọ sára àpáta kọ sára ìwé. tó ti wá di kìtáàbù. kìtáàbù náà la máa pè kí la fẹ́ pè. irọ́ pátápátá ni àkìtáàbù gangan náà ìṣẹ̀gbè síwájú ó wà lè Kùránì. ṣẹ́rí alikitaabu yẹn ó mi kò ń ṣe tírà. ẹ ò lè pàfin lóyìnbó fún wa tẹ bá sọ pé eléyìí ọkọ ẹ ṣe sùúrù eléyìí àdá eléyìí kìtáàbù gbogbo aládá kìtáàbù mọ̀ ẹ ṣe fẹ́ máa sọ fún pé wọ́n tán wọ́n kọ sára àpáta ló ń jẹ́ kìtáàbù. What's the meaning of that? ṣé kìtáàbù ti wà láyé àwọn ànábì yẹn láì lè sọ pé kìtáàbù ti wà so kìtáàbù tí wọn ó lè jẹ ọpọ́n ọ̀la ó lè jẹ ara ewé ni wọ́n ń pè ní kìtáàbù ṣùgbọ́n táyé lajú ni wọ́n padà sọ pé ká wá ṣe pépà jáde ká máa pè léyìí ká ṣe léyìí tẹ́ bá wo àwọn olden days nígbà tí wọ́n sọ pé wọ́n compile alukuraan jọ wọ́n ní alukuraan ga because àwọn tó kọ. Mr. Karim Comfort ó náà pọ̀ bẹ̀rẹ̀ yẹn wọn. àbọ̀rúbọ̀ yìí o. gbogbo àtọ́. ẹ̀kálẹ̀ mo kí olówó èkó bàbá mo kí àkànbí mo kí ms bàbá mo kí everybody. mo sì máa ń wo program yìí láti in fact lórí Facebook mo sì máa ń wò mi ò mọ̀ pé mo lè join yín báyìí. mo appreciate pẹ̀lú àwọn program tẹ́ ń ṣe yìí ẹ̀ ń ṣí wa létí àwọn nǹkan kan in fact mo máa ń fi táìmù lẹ̀ tí mo máa ń gbọ́ gan-an àwọn nǹkan tó ṣókùnkùn sí wa látìgbà tá a ti wà ní kékeré ẹ tàn mọ́lẹ̀ sí i. I'm a Muslim before so ìgbà tí mo wà láti kékeré mi ò lọ́lé kéwò torí mo jẹ́ ọmọ tó jẹ́ alágídí èèyàn láti kékeré but ìgbà tí mo dàgbà ni mo change there so nǹkan ìgbà tí mo wá dàgbà yẹn mo wá get wípé kí ni túmọ̀ nǹkan tí mo lọ ń ṣe ní mosque gan-an because tá a bá lọ mosque
tá a bá ń kírun tó bá ń fa kíú tó ń fa gbogbo àmọ̀túmọ̀ ẹ̀ àkànlárí ẹ̀ mọ́lẹ̀ náà ni. So ó wà lára nǹkan tí mo fi decide pé mi ì ṣe mọ́. So after that ni mo join ni mo di Kristẹni. Ṣùgbọ́n èmi máa ń wá ìmọ̀, kì í ṣe pé mo kàn máa ń ṣàdédé sọ pé mo fẹ́ join nìkan, mo máa ń wá ìmọ̀. Tí bá ti wá rí ìmọ̀, ó máa ń ṣí mi ní ọkàn yìí pé pẹ̀lú nǹkan tí tó ń mú jáde yìí ó ń jẹ́ kí ojú mi máa ṣí. So mi ò sọ́rí láti sọ, wọ́n ti ṣì wá lọ́nà gan. Wọ́n ti ṣì wá lọ́nà gan, àwọn bàbá yẹn dẹ̀ ni. Torí pé àwọn bàbá yẹn ò kàwé. So nǹkan tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa tọ̀ wọ́n lọ nìyẹn. So wọ́n dẹ̀ jẹ́ àgbàlagbà nígbà yẹn dẹ̀ ni a gbọ́dọ̀ bọ̀wọ̀ fàgbàlagbà. Brọ́dà wa, àwọn bàbá yẹn kò ń ṣe àìkàwé. So ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ Ifẹ̀. Ìkan tó wà fún wa àwa ò ní. Ìkan táwa náà dẹ̀ ní òyìnbó ò ní. Ẹ understand, wọ́n wá polówó ọjà fún wa ni. Tó wáyé pé bọ́ ṣe polówó ọjà fún wa táwa gbà lọ́wọ́ wọn làwa náà polówó. In fact wọ́n kó wa mọ́. So kò ní difficult báyìí. So wọ́n sáà lọ àwọn bàbá tẹ́ ní wọn kàwé yìí, èdè tá à ń sọ lénìí àwọn náà generate ẹ̀ fún wa. Oúnjẹ tá à ń jẹ, ìwà, gbogbo everything. So kí ló tún wá kù tán ìta nídìí tán fún wa? Wọ́n dẹ̀ fi ifálẹ̀ fún wa, àwa la wá ìmọ̀ nípa ìta ń bá jẹ́. So ìwé lèyìn program tẹ́ gbé sílẹ̀ yìí mi ní parọ́ fún yín, ó la ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójú. Olówó Èkó wọn ò tí ì dáhùn béèrè yẹn o. Ìgbà wo ṣé Ànábì rí Kùránì oríwèé yẹn rí? Ìwé tá a fi rán bó ló gbé sí sórí ìwé yẹn rí the question, wọn ò tí ì dáhùn. Ok, bí mi ní béèrè. Yàrá àwọn ẹrú là ń bì, àwọn ẹrú. Òun explain lọ́wọ́ ni wọ́n yọ mí. Wọn ò yọ yín nẹ́tíwọ̀kì, wọn kì í yọ̀yàn bí. Ẹ rí i pé àwọn náà lọ gbé yín padà. Wọ́n fẹ́ kẹ́ ẹ explain. Tẹ́ bá dẹ̀ sọ pé wọ́n kọ́ sára ewé àti àpáta ẹjọ́ bóyá kẹ́ ẹ padà lọ kẹ́ ẹ lọ mú evidence ẹ̀ wá. Ewé kan rèé kẹ́ ẹ yá fọ́tò ẹ̀. Mi ò lè dáhùn béèrè yẹn o bàbá. Nítorí pé kò ní answer ni. Because àwa máa ṣe èmi ò lè dáhùn béèrè yẹn. ẹ ṣe sùúrù, ẹ má máa interject. Ẹ jẹ́ kẹ́ni tó ń sọ̀rọ̀ parí ọ̀rọ̀, tẹ́ bá sọ tí èmi náà mute ni. Ìgbà tí wọ́n ń ka eléyìí tó ń ka yìí ń sìn, ẹ rí i pé ń ṣe ló clear, wọ́n lọ mú evidence tí wọ́n wá. Ìgbà tẹ́ ni wọ́n ń kọ sára àpáta, millions of letters tó wà ní òkúta yẹn náà kọ sára àpáta àtẹwé. Ẹ ṣe bá wa snap àpáta yẹn kárí àti ewé ibi tí wọ́n ń kọ sí ńgbà yẹn. We want to see it. That is how to defend your this thing in court. Wọ́n wá gbé lọ sí ọ̀dọ̀ àwọn kan tí wọ́n ń pè ní archaeologist. Wọ́n á wá lọ test ẹ̀, wọ́n fẹ́ mọ iye ọdún tó kọ kínní yẹn. Ẹ rí i pé gbogbo kínní yẹn ó máa laná. We know what we are talking about. That is the reason why tí bàrà ǹjẹ́ lè ṣàlàyé ìdí tí bàrà ò ṣe ní Bismillah fún wa. Yes, Suratu Tauba. Bẹ́ẹ̀ ni sà. Ìdí ni pé ibi tó ti ń kọ́fì àwọn ẹ ṣe sùúrù, ibi tó ti àwa mọ reason kẹ wá padà wá sọ fún wa pé bẹ́ẹ̀ kọ́ ohun tó fà á rè. Ìdí tí Yàsín ò ṣe ní mínì, títa ahe tí ò ṣe ní mínì, àwọn strict ibi tó ti ń rí àwọn nǹkan yẹn wọ́n ti ń fàya, which is from another scriptures, is a copy and paste. Ibi tó wá ti ń fàya ìwọ̀nba nǹkan tán rí náà kọ sí. Èyí tí wọn ò bá ti rí àbẹ̀rẹ̀ kí lorúkọ ẹ̀ rí i pé wọn ò ní fi Bismillah síbi Tauba. Ẹ̀kejì ni wípé Allah tẹ́ ń sọ yẹn wọ́n ti ń dárúkọ ẹ̀ kó tó di pé ànábì dé. Wá ìtàn ṣe sọ bàbá ànábì ní Abdullahi. Ṣó ti kírun rí ni àbó ti ṣàlùwàlá rí? Those are the questions we want to know. Ìgbà tí Islam ànábì ò tí ì dé, tẹ́nìkan ti ń ṣíwájú ẹ̀jẹ̀ Abdullahi. Ẹ rí i pé aláyẹn ti wà ní Kaaba tẹ́lẹ̀ tí wọ́n ti ń ṣe, wọ́n ti ń rọ kiri ká Kaaba tẹ́lẹ̀ kánábì tó dé. Wọ́n ti ń ṣàlùwàlá, wọ́n ti ń sọ̀kò àsìtánì, wọ́n ti ń ṣe gbogbo ẹ̀. Ìgbà tó dé ló gbé tìdílé títí ẹ̀ gan. Wà nífẹ̀ẹ́ máa interject.
bá ṣe nǹkan tá a fẹ́ béèrè náà nìyẹn ká tó kọ́ntínú. nǹkan kan mọ̀ ẹ́ ní Abdullahi tí ń jẹ́ Abdullah kó tó di pé anabi Muhammad àkọ́kọ́ náà ẹ kọ́ lọ mọ̀ pé anabi kan ló mú Allah wá Allah ti ń bẹ kánabi tó máa bẹ so Abdullahi yẹn ó jẹ́ ká mọ̀ wípé bàbá anabi Muhammad ẹrú Ọlọ́run ẹrú Allah ni so ẹ mọ̀ anabi dàgbà sínú ìgbà tó wà ní 40 years lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ fi ohun tó fẹ́ ṣe láyé Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ fi hàn àmọ́ sí Allah. jọ má máa mistake Allah mọ́ Ọlọ́run ó ti yẹ Allah ni kó má dárúkọ Ọlọ́run ìyẹn ní then secondly bàbá champion ilé máa bá sọ̀rọ̀ secondly ó ti shoot ara ẹ̀ lẹ́sẹ̀ already ọ̀rọ̀ dẹ̀ ti sọ́ra ẹ̀ bàbá tó bí ànábì Abdullah bàbá tó bí Abdullah Abdulmutalib wọn ò ṣe Islam. Ibrahim Abdulrahman knows Islam. Kò sẹ́ni tó ṣe Islam náà Muhammadu ni first Muslim òun ló create Islam nítorí ó fẹ́ máa fi jalè ló ṣe create Islam. tó máa fẹ́ mọ̀ bóyá ànábì ni the first Muslim olówó èkó wọn máa bá wa gbé síta. no òun náà mọ̀ náà ẹni tó ń sọ̀rọ̀ yìí náà mọ̀ fún ara pé. ọ̀tọ̀ ni ohun tí a sọ wá ní Ibrahim ni tàbí Adam ó fẹ́ ṣùtà rẹ̀ lẹ́sìn bóyá ló mọ̀ pé àwọn tó wà ń bíbá yóò sí ní Nàìjíríà jà èyí máa yá tutù kó má mọ ohun tó ń ṣe. èmi náà sí Nàìjíríà. ìfá máa gbọ́ rísì tá a ṣe sọ bẹ́ẹ̀ ni pé èèyàn lè máa ṣe irú prógráàmù inú òtútù kó má mọ nǹkan tó ń ṣe ni wípé tí ẹ kọ́kọ́ sọ fún wa who is the first Muslim. ẹni tó kọ́kọ́ gba Islam àbí abẹ́rẹ́ ọkọ̀ ṣe ẹni tó kọ́kọ́ gba Islam who invented Islam is the question. Islam ti bẹ́ẹ̀ ṣe ń gbọ́ Islam ó ti ń bẹ kọ́lọ́n tó ń rán àní ṣé ni òun ló kọ́ ni who invented Islam. ṣé ẹni tó mú Islam wá baba ńlá wa Ibrahim anabi Ibrahim ni. ẹ fún wa ní evidence ẹ fún wa ní evidence ẹ fún wa ní evidence. wa ẹ̀mí láta abikum Ibrahim ẹ kí n kọ́kọ́ gbé nígbà tí. Quran chapter Quran chapter or hadith. Quran chapter kini. Millata abikum Ibrahim ibi tí mo rántí ń bẹ̀ ni. bàbá wa champion sọ fún Ibrahim òde mọ́kànlá yí ẹ̀rí kò mọ́ ń pa ẹ̀. ṣe àwọn kankan wà tó jẹ́ pé wọ́n sọ fẹ́ yìí ni ẹ wò mọ́ kàkà kẹ́ ẹ sá ṣe sùúrù ṣe é débẹ̀ rí ni abẹ́ wà ń bẹ̀ ń gbà yẹn a ní ká ẹ ṣe sùúrù ṣe é rí èmi ò ní kẹ́ ẹ má mọ ìmọ̀ tí ẹ mọ̀ is a knowledge onto your side but don't impose it on another person. This is number 1. Number 2 ni pé ẹ̀rọ ti pọ̀jù nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ẹ máa ń sọ fún àwọn èèyàn yẹn. MS bàbá máa bá wa gbé síta ǹsì tí ànábì máa sọ pé òun ni àkọ́kọ́ mùsùlùmí. Tó bá wá sọ bẹ́ẹ̀ tẹ́ bá wá ní kò rí bẹ́ẹ̀ a máa sọ pé kẹsì wá sí comment section ká gbé àwọn tó mọ kéwú ká gbé wọn wá sókè. Ẹ dákun bí tí ànábì ti sọ pé I'm the first Muslim bóyá kẹbọ́ àgbé síbẹ̀ kí bàbá ẹ̀ rí kà. MS. Because ohun tí wọ́n kọ́yàn ó yàtọ̀ sí reality. I listen to me. Tí bá farabalẹ̀ ẹ understand wa pé already láti bú yàn. But hospital ní bíbá yìí jẹ́ tá a ti ń recreate ọpọlọ àwọn èèyàn tó ti dàrú. À ń tòótò ó ti dorí kodò. Kò sí nǹkan tó dọ́pọ̀lọ̀ èèyàn rú Islam náà lójú ọ̀nà. Jésù òótọ́ ni fún ẹ̀yin. Reason tá a ṣe sọ bẹ́ẹ̀ ni wípé báwo ni ẹ̀sìn kan ṣe máa wà tí wọ́n ní ẹni tí ò bá ṣẹ̀sìn yẹn mọ́ kí wọ́n gbá mú kí wọ́n kidnap ẹ̀ kí
kí wọ́n sì lọ pa kí wọ́n sì má ba aṣọ rẹ̀ mọ́ ṣé na by force. níbo ló wà. pẹ̀lú má wọ mi ò sí náà. òótọ́ ni gbogbo ẹ̀nà máa fi hàn ẹ́ sì tó máa. ṣé bẹ́ẹ̀ sì ti wà ń bẹ̀ ni. olówó èkó ẹ̀ ṣàánú wà ẹ bá wa gbé àwọn. ẹ bá wa gbé Quran tí ànábì sọ pé òun ni àkọ́kọ́. ms máa gbé jáde. Quran kí ló pè. kò sí. ẹ̀yin ní kẹ́ gbé jáde lọ́dọ̀ yìí. olówó èkó mi ò gbọ́. akẹ́kọ̀ọ́ náà fà yìí 39 yà 3912. ẹjọ́ ẹjí ká máa ẹjọ́ ètò yìí lọ báyìí. ẹ rí i pé kò fariwo rárá simple wẹ́rẹ́wẹ́rẹ́ ni kò dìgbà tá a bá ń búra wa èèyàn máa ń kẹ́kọ̀ọ́ ni yóò lè já àfáà lóòótọ́ kó dẹ̀ má mọ àwọn nǹkan kan ìyẹn ò kì í ṣẹ̀ṣẹ̀ you learn. ilé ayé yìí ò lè ilé ayé gba jẹ́jẹ́ jẹ́jẹ́ láyé. gba jẹ́jẹ́ náà díẹ̀díẹ̀ ni tó bá dé court. ilé ilẹ̀ ní ṣáyà tẹ ní ànábì ní. àwa kọ́ la kọ́ ẹ bá wa kà. wá òmírìtù ni wọ́n sọ ń bẹ̀ pé wà òmírìtù lẹ̀ án àkúnà wọ́n pa mí láṣẹ. wọ́n pa mí ní àṣẹ. òmírìtù nìyẹn wọ́n pa mí ní àṣẹ. tòmọ̀jùhùlà àmọ́ àwọn tó pa láṣẹ àbọ̀ àmọ́ pé Allah ló pa láṣẹ. igi ló pa láṣẹ. án àkúnà awwal al-muslimin. that is it. ìwọ wá mú tiẹ̀ wá níbi tí wọ́n ti sọ pé Ibrahim ni. ẹjọ́ òtítọ́. ẹ bá lọ gbé àti bẹ̀rẹ̀ àyà yìí wá àyà yìí máa yé yín dáadáa. so ohun tó wà ń bí bàyẹ̀ ká parẹ́ ká ní kò rí bẹ́ẹ̀ mọ́. before this àyà. ẹ gbé before the àyà wá. nígbà tí wọ́n sọ pé wọ́n pa mí láṣẹ láti jẹ́ àkọ́kọ́ PDP gẹ́gẹ́ bí kílórúkọ tàbí ṣáàṣì sùúrù àìṣàlàyé fún ẹni. nígbà táwa sọ bẹ́ẹ̀ tán tó bá ti ń sọ̀rọ̀ tó bá ń sọ tí a lè gbọ́ra wáyé we are not here to do competition we are here to expatiate to enumerate to clarify ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn èèyàn ti dà sórí tí ò lè help wọn. wà kó mẹ́rìtù lè án wọ́n pa mí láṣẹ láti jẹ́ gbogbo wa náà la rí ẹ bá wa ṣe kó clear àṣà ó ti kúrò lójú ṣá ṣe sùúrù wọ́n máa gbé wá umiltu wọ́n ti pa mí láṣẹ o. wọ́n ti bá a gbẹ́lẹ̀ fún síbẹ̀. ok ọ̀yá 11 nìyẹn. ọ̀yá máa gbọ́. kúlì ní umiltu ọ̀yá. kúlì ní ìrẹ́ màláíkà Jibril máa sọ fún ànábì wípé ìní umiritu ani a'budallaha mukhlisan lahu dina wípé èmi ò ń máa jọ́sìn fún Allah lẹ́nu mímọ́ kí ló yàtọ̀. ẹni sùúrù ṣẹ́rí áyà yìí nígbà tí àwọn kèfèrí kógun wá bá ànábì ni. àbí ká tún sun sókè díẹ̀ sí kó tó rí. no ẹni sùúrù òun náà mò ń ṣàlàyé ìgbà tí wọ́n kógun wá bá ànábì ni Allah pa ànábì láṣẹ pé kó sọ wípé òun ni o ẹni tí ó jẹ́ ní ìlú Mọ́kà ńgbàna kó jẹ́ ẹni tí ó máa ṣe. níbo ni Mọ́kà wà náà ọ̀rọ̀ tá à ń sọ. tẹ̀fsírì ni literal Quran without tẹ̀fsírì. kò sí nǹkan ẹ lọ fi tí ẹ ohun àdìsí tó sọ bẹ́ẹ̀ ẹ bá wa gbé jáde bí tẹ́ ẹ ti rí ti. you can't translate Al-Quran without tẹ̀fsírì. ẹ̀gbọ́n ẹ̀yin nìkan ṣokọ́lẹ̀ níwèé o. We have almost 447 scriptures in the universe. Tí kálukú wọn dẹ̀ ẹ ṣe sùúrù. Bàbá tí ń sọ̀rọ̀ ẹ máa interject ẹ̀yin náà máa sọ tí ń. So each scriptures must have interpretation. Ìdí nìyẹn tó fi jẹ́ pé wọ́n sọ champion ẹ má bínú. Ìgbà tó ń sọ pé wọ́n ní Mẹ́kà náà ni náà àbí ibo ni Muhammadu ń gbé. Ṣé lẹ́yìn ìbá ló ti ń gbé láti sọ fún pé kó jẹ́ àkọ́kọ́ Mùsùlùmí? Kò lè jẹ́ lẹ́yìn ìbá náà Mẹ́kà náà ni. So àfa tẹ̀síìrì wo lẹ́fẹ́ kọ́ bá yín gbé wá ẹ dágòkò ẹ̀kọ́ ṣe fún yín tẹ̀lé ká.
wọ́n ti bá yín gbé sí oyè ẹ̀ka wọ́n gbé tafsir Ibn Jalalayn. ẹ̀ka wọ́n ti gbé sí ẹ̀ka ẹ̀ṣẹ̀. Ibn Kathir lélẹ́yìí. ẹ̀ka náà gbogbo ẹ̀ ló wà ẹ̀ka ìtàwọn ohun yẹn náà ẹ̀ka ẹ̀ṣẹ̀. ẹ̀ka lẹ́jọ́ má bínú ẹ fún mi ní 1 minute. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn ó ti over 3 hours going to 4 hours nísìnyí àti go live. Tẹ́ bá lọ sórí platform àwọn àfa ẹ̀ máa rí tán máa pin ní West Fargo's GTB Union Bank pin account kọ̀ọ̀kan sí ìbàkẹ́ fún alẹ́ anything nǹkan tá a fẹ́ náà ní kẹ́ bá wa like kẹ́ dẹ̀ bá wa join team. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa pàkéwù tọrọ jẹ ni wọn àwọn ń tọrọ jẹ ń tí ẹ bá wa like ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa like ẹ bá wa share ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ń send the request ẹ follow host ẹ join team ní gbé yín ẹ ní kọ̀ọ̀kan tẹ́ fẹ́ wá ṣe lókè tẹ́bá tí program wa bá really interesting ẹ follow host ẹ join team wa ẹ jọ̀ọ́ ẹ bá wa like ẹ dẹ̀ bá wa share ẹ ṣé thank you ẹ ṣeun yàwá bẹ́ẹ̀. ẹ drop ní ms. Qul ya ibadi alladhina amanu Allah sọ fún wípé kó sọ fún àwọn olùjọ́sìn tí wọ́n nígbàgbọ́ sọ́dọ̀ òun ittaqu rabbakum ẹ páyà Ọlọ́run ọba yín o ìyá Allah alladhina ahsanu fi hadhihi dunya hasanatun Allah yín tó ṣe wípé lilladhina ó ṣe ahsanu lilladhina ó ṣe dáadáa fi hadhihi dunya nílé ayé tá a wà yìí Allah ṣe dáadáa fún oníkálukú wa kò sẹ́ni tí Allah ò ṣe dáadáa fún. So mo ti ka kíní ẹ̀ o bóyá kẹ́sùn sókè kí n lè rí translation. kílẹ̀ ń ka ẹni fẹ́ ka Jalalayn nìyẹn ẹ ò ka Ibn Abbas. mo ti ka ṣe bí Arabic ló wà sálẹ̀ yìí. Ibn Kathir nìyẹn. English nǹkan mo ti ka nǹkan tó wà ń bẹ̀. Jalalayn nìyẹn lókè ẹ̀ka Jalalayn. Jalalayn ó ní I have been commanded to be the first of those who submit from this community. ẹ ti gbọ́ báyìí ṣẹ́rí pò là. ẹ ní sùúrù. ó ní ẹ ṣe sùúrù. ó ti sọ síbẹ̀ kò sí lọ́dọ̀ tí wàá ń bì this community ni. àbí ó ní wọ́n ti. àwa kọ́ la kúkú kọ́. àwa kọ́ la kọ́ dáhùn. from this community. ṣé wọn ò ní community tiwọn ni ó dẹ̀ ti wà níbì kan tó sọ wípé mọ́ fàmọ́ àǹsárí náà kìnìkan ilé alizani kọ́ mi wọ́n ti ní tiwọn lọ́tọ̀ àwa ò bá wọn jiyàn sédè ìtọ̀dọ̀ tiwọn àtẹ̀sìn wọn it is for them torí ẹ̀ ló ṣe ní lakum dinukum waliya ó ti là á síbẹ̀ so kò kì í ṣe fún gbogbo ayé. It is for their home community. Community wọn ò dé Bàràpá, community wọn ò dọ́ṣun, community wọn kò ju territory wọn nílẹ̀ Lárúbáwá lọ. They have their own community. Àbí community wọn dé Èkìtì ni, àbó dé Òkè-Gẹ̀tì. Those are the things you don't know. Sùúrù náà fi ń sọ̀rọ̀ ní court. Tí wọ́n bá ń pariwo George máa lè dànù. Máa ṣọ́rẹ́ ọmọ Kaaba tí àwọn agbẹjọ́rò bá ń develop big point wẹ́rẹ́ náà máa ń sọ because kò ṣe wèrè ló ń gbọ́rọ̀ àwọn tó ní etí ni wọ́n sì ní sọ̀rọ̀sọ̀rọ̀ kó máa rántí ẹni ó mọ̀ ọ́ gbọ́ àwa kọ́ la kọ eléyìí ẹ̀yin lẹ ní Jalalayn òun náà lélẹ̀ ṣáwàlà ẹ̀yin náà lọ gbé tí ń jáde kẹ́ ẹ lọ wò tẹ́ bá délé kó má dàbí pé àwa lọ mú mi wà tá a ti tẹ̀ fúnra ara wa. Ṣé mo lè sọ̀rọ̀ báyìí? Yes sir. Ṣé rí ohun tó kó àwọn confusion yìí wá sínú Islam òun ni pé àkọ́kọ́ Allah ti sọ nínú Al-Qur'an yìí pé ilẹ̀ Lárúbáwá o ashadul kufur pé ibẹ̀ ni kèfèrí pín sí jù ibẹ̀ dẹ̀ ni àwọn ìwà tí ò dáa tí wọ́n máa fi máa tako ẹ̀sìn ibẹ̀ ló pín sí jù tó tẹ́ bá wo àwọn tírà tẹ́ ń gbé jáde sọ̀hí Bukhari ni sọ̀hí Muslim ni irọ́ pọ̀ nù ẹ̀
a ò tí ì ka sọ ìbò Jalali ká sọ ńkọ́? ìbò muslim ni Jalalain náà Quran ló ń kà fún yín sí. quran ló ń kà fún ẹ náà. ṣẹ́rí ẹni sùúrù mo fẹ́ explain kan ṣẹ́rí Jalalain yìí. Quran ló ń kà wọn tí ì ka àdìsí kankan. Ìwọ ló béèrè Jalalain yẹn ò tún gbàgbọ́ díẹ̀ ló tún gbàgbọ́ ń bẹ̀ ṣé bóun rèé. mo gbàgbọ́ o because èèyàn ló kọ́ èèyàn dẹ̀ lè jọ gbọ́. èyí tó bá gbàgbọ́ 100% ni kó dárúkọ àwa ní. òun náà mo ní ká gbé Ibn Kathir ẹ bá wa gbé yẹn náà jáde. ẹ gbé wa ẹ má gbé English wa. Allah ló kọ́ yẹn àbí. Ó ti níbi tó kọ sí lárúbáwá ń sàlẹ̀ English lókè kò le rárá. ẹ jẹ́ nǹkan lárúbáwá kẹ́ fi English lẹ̀. Allah ló kọ́ yẹn àbí. So another question torí ẹ tí ẹ lè dá ẹ tí mọ ẹ tí ìjánu yàn dérú ṣáìdì ibẹ̀ yẹn. Ìbéèrè kan tí à ń béèrè látọjọ́ yìí ẹ ò lè dáhùn ẹ má mọ oṣù máa dára yín láàmú. ìbéèrè owó lẹ́ni mo lè dáhùn. látàárọ̀ ẹ̀jẹ̀ ń fi ẹ̀ ń kàn fira wọn wéra wọn ni 2 times 2 is 4 kò dìgbà tá a bá ṣe ń lọ wo dictionary that's it tó bá ní 2 times 2 is just 4 kò dìgbà tá a bá ṣe ń lọ lo calculator ni tàbí tá a lọ wo dictionary tàbí tá a lọ wo máàpù tàbí tá a lọ wo 4 figure table it's simple tí wọn bá ti gbé béèrè àkéèdà lọ́wọ́ èèyàn tó ti béèrè ẹ ti mọ irú lẹ́wùléwè tí ẹni yẹn dé dúró ẹ kò kì í ṣe bí you don't know. À ń sọ̀rọ̀ nípa ibì kan tí wọ́n sọ̀rọ̀ nípa Suratu Fil àdẹ̀tí rẹ̀ ń dá wa lóhùn láti ìgbà yẹn bóyá tẹ bá lè bá wa kà kẹ́ bá wa tù ẹ ṣe. Suratu Fil kí lẹ̀ ń sọ ń pa ẹ̀. a ní ẹ bá wa kà kẹ́ bá wa tù. ìyẹn Suratu Fil àbí. ṣebí Suratu Fil. ó ti dẹ̀ kẹta tí màá sọ pé nídìí láti ẹ bá ti ń sọ̀rọ̀ àwọn onídàá yín lóhùn ẹ máa sọ tí yín lọ ní so that táwa náà bá ń sọ̀rọ̀ ẹ lè dákẹ́. Suratu Fil Allah sọ fún Anabi Muhammad Allah ní alam tara kaifa fa'ala rabbuka bi ashabil fil. Allah ní rí Anabi ṣóòrí ni tara kaifa fa'ala rabbuka bí Ọlọ́run bí Allah ṣe ṣe àwọn ìjọ elérin wa arsala alayhim toiran ababil. Arsala aláàrán sí àwọn ìjọ elérin yẹn o toiran àwọn ẹyẹ ababila tẹ̀rìmí. orúkọ ẹyẹ ababila yẹn nílẹ̀ káàrọ̀ òjìrì. ìmọ̀ nǹkan tó ń jẹ́ nílẹ̀ káàrọ̀ òjìrì o. ẹ padà lọ sílé kẹ́ lọ béèrè lọ́wọ́ àwọn àfa tó wọn tí ì dá wa lóhùn láti gbà yẹn ẹ ṣe a lè lọ bìkan mọ́gbà tẹ̀ tó mọ̀ ṣùgbọ́n ẹ mọ gbogbo àwọn nǹkan nílẹ̀ lárúbáwá ẹ mọ̀ nílẹ̀ káàrọ̀ òjìrì. ẹ jọ màláíkà jìbìrìlù tá à ń sọ kí ni jìbìrìlù nílẹ̀ káàrọ̀ òjìrì. jìbìrìlù bá a ṣe ní oríkì ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà la ní oríkì ti lárúbáwá so jìbìrìlù yẹn oríkì ilẹ̀ lárúbáwá ni la mahala lahu minal i'rab. bàbá olùdí ọ̀bọ yìí o rò pé dìde ní ló rò pé àwọn tó wà ń gbé ni. ó dọ̀nà ní sùúrù mo fẹ́ sọ̀rọ̀ bọ̀ṣọ́ ọlọ́mọ bẹ́ẹ̀ ló máa kórìíra ètò tó máa fi ẹ́ síbi tí mò ẹ̀ ò dé. ọmọ olúwo ní hold on ṣé ọmọ Ọ̀yọ́ ní àbọ̀yí Ìlọrin. ìlú ńlá mo ti wà ìlú tó sẹ́bọ̀ ń bẹ̀. ìlú òyìnbó Ìlọrin. ẹ má bínú gbogbo léṣe Mubarak lẹ́ ń bá sọ̀rọ̀ yìí yóò máa gbádùn àwọn òkúwe lẹ́ ń bá sọ̀rọ̀ mọ́ ọmọ eléyìí èèyàn òkú ń bá sọ̀rọ̀ ẹ má bínú yẹn. ẹgbẹ́ bá wa gbá àwọn àfa àgèrè tó kéwú dáadáa wá. ó ní yóò mọ kankan. èmi ò kéwú ni. Ìlọrin lọ́kọ́sẹ́. ó dà nígbà tá à ń béèrè pé. Mubarak bàbá ẹ̀ ló sọ̀rọ̀ lọ́wọ́ aṣẹ́ tó máa ṣe ń lé ayé ẹ̀. ẹyẹ
ẹ̀yà àbábílà á ní kí lorúkọ ẹ̀ ní èdè káàárọ̀-oòjíire oníwọ̀ ò mọ̀ ó wá ń sọ fún wa pé ó mọ kéwú ó dẹ̀ ń ké Kùránì ohun tó mọ̀ kí ló dé tó ẹjọ́ ń ẹni ṣe ọmọ báyìí. Ìlọrin tó bá ti jáfà tó bá ti wá bí tó bá ti jọmọ kékeré àwa ti bá sọ̀rọ̀ díẹ̀ kan lọ kọ́ṣẹ́. ẹ rí i pé ọyàn kò tiẹ̀ jánu ọyàn gan kò mú kò ẹ lọ mọyàn kọ́ṣẹ́ náà ilé ẹ̀kọ́ ronú kàdé ẹgbẹ́ sí sáwùdí stop ẹgbẹ́ máa fi jẹun. ẹ rí i pé kò dìgbà tá a bá ń pariwo àti rí i pé this thing there is error inside we need someone to come and back it. ọmọ tó bọ́lẹ̀ yẹn ìyá ẹ̀ ń tẹ̀pà náà fún lóyún bàbá ẹ̀ kan wá lè ké ń gbà tó fún lóyún bàbá ò tó wa. kò tí ẹ wá bèè bú àbàbà. bébí náà ṣe gbé fún ní ìṣojú bí ọmọ tẹ́lẹ̀ àtọ́jú náà ni. ìwé ìta ṣe tẹ́ńdà ẹ̀ ni kò fàjà rárá ṣe tí ń rí páwọn èèyàn tí ń rí òdodo báyìí wọ́n ti mọ̀ pé irú ìwé tẹ̀ ń sọ dálíkà tàbí láàárọ̀ ọba ìfìlú ẹni tá a fi ìwé rán kò ríwèé rí is that not a problem ẹni tá a fi ìwé yóò bá ń dìlífẹ̀ fún àwọn tó wà ní school kí n wá sọ pé sà mo ti dìlífà ẹ kí n má ríwèé yẹn rí I don't know ṣé PDF náà fi ṣe ni àbí wọ́n transfer ẹ̀ through app kò tẹ̀ yé mi àwọn ọmọ ò ríwèé yẹn rí wọ́n dẹ̀ pè é níwèé àwa ń sọ wá ni wọ́n kọ sára àpáta ẹ ṣe ya picture àpáta yẹn àtàwọn ewé let us seek them n tán sọ fún wọn làwọn ń gbàgbọ́ they don't know ìwé báwo ni ìwé ṣe jẹ́ àti pé ta ló àrẹ́ǹjì àwọn kùrìhàn yẹn nígbà tó máa kọ́kọ́ sọ àyà àkọ́kọ́ kalẹ̀ ìkra náà kọ́kọ́ sọ kalẹ̀ ìkra wá wà láàrin ta ló gbé Fatiha síwájú tó gbé Bákọ́rà ṣèkejì àwọn wo ló àrẹ́ǹjì ẹ̀ that is the question. ta ló ní ìmú ẹ̀. that is it that is the reason why tí bàárà ò ṣe ní bísímìláì ẹ lè rí bísímìláì iwájú òun torí pé ibi tán ti ń kọ́pì àwọn nǹkan yẹn àwọn kan ti fàya àwọn tán fàya yìí àwọn ohun tán bá sì rí bẹ́ẹ̀ wọn kì í fẹ́ kọ́ wọn ya fi sùn the same thing làwọn káfíń ayin zod àti nun ohun tán rí bẹ́ẹ̀ náà kọ́ wọ́n dẹ̀ rọra fi sílẹ̀ ẹ rí pé anybody ò ní sọ̀túnmọ̀ ẹ̀ láyé these people know what they were doing àwọn tó jà fà wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn ni wọn ò mọ̀ àṣírí dẹ̀ ti tú ó simple bàjẹ́. ìbíjì ṣẹ́jú. that's it ẹ tẹ̀ nídìí láti bá wọn pariwo àwọn ìbéèrè tá à ń béèrè wọn ò ní lè dáhùn ẹ̀ tí mi ìlà ò fi fọ́ ẹyẹ tá à ń wí yìí ẹyẹ yẹn wà lọ́dọ̀ ọ̀tọ̀dọ̀ títí wá ń bí kò lè fi ẹnu gbé iná kò possible àwọn nǹkan yẹn ò ṣẹlẹ̀ they were just poetical statements àti allegory kò ṣẹlẹ̀ níbikíbi. ìkónilẹ́rú ọ̀rọ̀. that's it bẹ́ẹ̀ náà ni wọ́n ní Noah ó kan ọkọ wọ́n wá mú gbogbo nǹkan méjì ìgbà wo ló gbé whale and shark nínú omi wo ló dẹ̀ gbé wọn sí nínú ọkọ̀ yẹn ṣé inú ṣáàgó ló fi wọ́n sí ni àbínú ọkọ̀ àbínú báàfù tó fi ẹja sí tí ò fi kú títí tí wọ́n fi ṣe tán what are you talking about ó ní iye hours tẹ́já máa gbé láìsí omi tí a fi kú náà. Think about it. Think about it. Àwọn ẹja tilapia, àwọn ẹja àbùbùtán tó máa ń yọ lẹ́kọ̀ọ́, ńgbà wo ló kó gbogbo wọn yẹn sínú ọkọ̀? Inú omi wo ló dẹ̀ kó wọn sí? Àbí wọ́n lè wà nínú ọkọ̀ lásán kó rántí pé àwọn marines kan wà tí wọn ò lè live without water. For those months, how do they live and survive? Wọ́n dẹ̀ sọ fún wa pé gbogbo ẹ̀dá alààyè pátá ló kú. These people don't know what they were talking about. It's an allegory. It was not an occurrence. Bẹ́ẹ̀ náà la ṣe sọ ti Adam àti ń debunk gbogbo àwọn nǹkan yẹn pé òkè ńgbà tí ànábì Ádámù àti kí lorúkọ tí àṣà ìtọ́nù ń tan Éfà èdè wo náà sọ síra wọn ṣé Lárúbáwá ni. àṣírí títú. Those are the questions you will ask. Ìgbà tó ní Ádámù àti Éfà ló bí wa kí ló dé ta ní thousands of DNAs bó làwọn yẹn ti wá ṣọlọ́run tún dá mi létà tí ò sọ fún wa.
Ọ̀kẹ́rẹ́ gorí. That is how simple. Àbọ̀rú àbọ̀yè o. Sóòtọ́. Àbọ̀rú àbọ̀yè o. Gbogbo àtọ́ ẹ̀ káàbọ̀. Bọ̀rọ̀gbọ̀ ṣíṣe. Gbogbo àtọ́ ẹ̀ káàbọ̀. O ẹ kálẹ̀ o. Mo ní kí n wá dáhùn sí Suratul Fil tí ń bẹnu Kùránì àwọn Mùsùlùmí. Ẹ ṣé sà. Gẹ́gẹ́ bí òye ti tèmi, àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ láyé jọ̀hún ìyẹn nílùú àwọn Saudi Arabia, irú ìtàn tí wọ́n kọ́lẹ̀ nípa àwọn kàmáàtì àtẹ̀jí Káàbà gbẹ́njọ́ sí irú rẹ̀ ni ó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ nílùú Mẹ́kà tí àwọn èèyàn tí wọ́n ń tako àwọn lárúbáwá Mẹ́kà tí wọ́n mọ̀ dojú ìjà kọ wọn, àmọ́ ní gbogbo ìgbà yẹn àwọn kìíní àwọn Madam. Okay. Àwọn àbábílà tí wọ́n sọ yẹn lédè lárúbáwá ni wọ́n ń pè ní àbábílà, àmọ́ ní èdè English wọ́n ń pè ní Babylonia. So ìgbà tí àwọn ìjọ eléri yẹn ẹ̀gbọ́n mi. Ẹ ṣe sùúrù. Hadith wo ló sọ pé Babylon ni wọ́n? Champion, ẹ béèrè lọ́wọ́ wọn pé sí Muslim ni wọ́n ni àbí Christian? Ṣé Muslim lẹ àbí Christian? Ex-Muslim ni mí. Ok, ẹ má bínú. Ẹ fún wa ní hadith tó sọ wípé they were birds from Babylon. Hadith yẹn nìkan náà ni mi ò wá mọ̀ o. Olódo ni ẹni tí ò bá ti mọ nǹkan kò ní wá bí kò máa defend òfurufú. If I talk to you, I talk to you with evidence. Tá a bá sọ̀rọ̀ nípa kò sóyè ìtọ́jọ́ ti tiẹ̀, you supposed to talk with. Aṣọ́bìnrin ló rán akẹ́ ìyàbọ̀ lè bọ́lẹ̀ báyìí fún wọn. So ó lè má lọ́sàlẹ̀. Mo tó ń pè ní tọ́rọ̀nà bábílà rẹ̀. Ẹyẹ kànnàkànnà náà ń pè bẹ́ẹ̀ nínú àwọn ẹyẹ ìyàwó. Àpèjúwe ní tábàwò sí ayé òde òní flight jet la máa rí sí táwọn èèbó ló láti mọ fi bọ́ǹbù àwọn èèyàn. Àpèjúwe ìdálá ò mọ bí ó ṣe lè pè láyé ìgbà yẹn ló fi pè ní ẹyẹ àbábílà. Flight jet nílé tó wà níbí. Bóyá Trump ni. Àbí èyí tí ẹ lọ máa ń ṣẹ̀ṣẹ̀ ṣe àbí. Sori má bínú àwọn tá a wà ní. Ayé ìgbà yẹn aláwọ̀ mọ̀ bó ṣe lè pe orúkọ àwọn kíní yẹn. Kò ní mọ̀ ni kò lè mọ̀. Táǹkì yẹn ló fi ṣe àpèjúwe erin àwọn ìjọ elérin àwọn tí wọ́n ń wa táǹkì láti fi bọ́ǹbù àwọn èèyàn. Tọ́yìrán àbí wọ́n bá ní tọ́yìrán àbábílà ó specify. Tẹ́ bá wo ẹyẹ yìí dáadáa ó di ẹrúkọ́pítà o. Òótọ́ ni. No, fighter jet yẹn tí wọ́n fi ń bọ́ǹbù ní ojú ogun. Ìyẹn ni. Òun náà ló ń gbà yẹn. Ní wọ́n fi bọ́ǹbù àwọn ẹni tí wọ́n ń wa táǹkì. So bọ́ǹbù wà ní 2000 years ago. Ẹjọ́ ẹ pé lórúkọ Yorùbá. Àmẹ́dẹ̀bí ló kí o. Ẹni. Mo ní bọ́ǹbù wà láyé ìgbà yẹn. Champion máa já wa bọ̀. Nǹkan tó ti lọ náà ló ń padà wá. Ẹ jẹ́ ká sọ Yorùbá o. Egbògi olóró. Egbògi olóró. Àdó olóró. Àkàrà. Ẹ ṣe máa àpèjúwe làlá fi wé. Champion ẹ ṣí máìkì. MS lóòótọ́ ni tẹ bá wo ẹyẹ yọ jọ ammo tank. Abẹ́ rí ni. Ẹyẹ fọnàfọnà. Tó ẹ̀yin bàbá wa ẹ mọ́ sùn lọ́rùn o. Ìrẹ̀ Yorùbá ẹ wá ti dìdàkudà nítorí èdè elédè. Ọlọ́run kò yín yọ o. Ẹ̀kọ́ ń já poró kiri ẹ̀kọ́ ń ké ni. Ojú ẹ̀ tí ì rí kankan. Ojú ò tẹ̀lé mi láti pè rẹ̀ ní fọ́mọ́ àfà. Ló wà ń bẹ́ àbò ti lọ. Time is for everyone. Ojú máa ti ẹlòmíì fóun jẹ́ fọ́mọ́. Ẹ kálẹ̀ yìí bàbá mi ẹ̀gbọ́n tó wà ní. Ẹ lóko ẹ lódò ẹ̀kọ́ ń rojọ́ kiri. Ẹ kálẹ̀ yìí ẹ̀gbọ́n mi. Ẹ kálẹ̀ àwọn ẹgbẹ́ sókè. Ẹ kí wọn.
nǹkan ẹ̀kan fẹ́ kẹ́ bá mi bí wọ́n léèrè nípa ìtàn Nóà ni nígbà tí Ọlọ́run fún gbogbo àwọn èèyàn Ọlọ́run kọ́ wàhálà ni o. nígbà tá a láàrí pé gbogbo ohun tóun dá ò dáa wọ́n á ṣe iṣẹ́ tó kò yẹ kán ṣe yàtọ̀ sí iṣẹ́ tóun ṣe kò sì dá èṣù àbí sátánì tí wọn náà ó dá sátánì wọn tó ń kọ̀yìn wọn sí òun kí ló dé tó kò pa sátánì tó jẹ́ pé àwọn èèyàn tó wá dá fúnra rẹ̀ ló pa ó yà wọn kan sí sátánì tó ń dá wàhálà lẹ̀ kò pa jẹ́ pé alámùjẹmùjẹ ni apààyàn sí ni. ẹ ṣe gan. ẹ dákun ẹ bá wa gbé àwọn tí wọ́n kéwú dá a ò fẹ́ fi di bọ́tù àfà àwọn tí wọ́n ti jẹun yóò tán kéwú tán lọ mísírà tán lọ sàúdí àwọn là ń fẹ́ kí wọ́n bá wa. kí àwọn àgùntàn tó wọlé ẹ̀yin ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin tẹ́ ń ṣàbíamọ nílẹ̀ Yorùbá ẹ jọ owó ta ní là ń ya yín o àwọn bàbá wa dẹ̀ sọ pé ìgbọràn ó pọ̀ ju ẹbọ lọ wọ́n ní ìgbọràn ó pọ̀ ju ẹbọ lọ nítorí tó tẹ̀ ń pariwo ìlànà mú tiẹ̀ fi gbà. ẹ jọ ọ̀dọ́ lọ́kùnrin tó ṣàbíamọ ọ̀dọ́ lóbìnrin ẹ̀yin ìyá wa ẹ̀yin bọ̀dá wa ẹ̀yin àǹtí wa ẹ kó àwọn ọmọ yín kúrò nílé kéwú ẹ kó wọn sí skul ẹ tọ́jú wọn kán fi tójú bọ́ kẹwòsẹ́ tí wọ́n láìkì láti ṣe kan tó láìkì láti ṣe tí wọ́n láìkì láti fi ṣeré. ẹ kò ti pè mí o aláṣẹ wọn. kí ni ìṣẹ̀lẹ̀ yìí tó dẹ̀ ń kí wọ́n ní ẹ̀rìn ẹ̀tù tán yìnbọn fún. ẹ kó àwọn ọmọ yín kúrò ní kéwú ẹ jí kan lọ sí skul tó bá ti tó àsìkò tó ti ń tójú bọ́ ìkan tó bá láìkì láti ṣe ẹ fi wọ́n sí díẹ̀ ẹ fọ̀nà mọ̀ wọ́n ẹ tọ́ wọn sọ́nà ẹ jí káwọn ọmọ yẹn gbìyànjú àti jẹ́yàn fún wọn nínú ayé ilé kéwú kò dá nǹkan kan fún wa irọ́ làwọn àfáà yẹn fi ń pa kiri ẹ wo ọmọ ìlú Ìlọrin tó wá ń sìn. akọ̀bẹ ọlọ́ba kí lẹ sọ. ẹ tó ń bá sọ̀rọ̀ sí làkàyè gbégbó tó ń sọ ìjà. ó sóhun lèmi bá sọ̀rọ̀ àwọn tó ń wà. wọ́n pàṣẹ mẹ́sẹ̀gì ní bàbá wa. ó lọ́mọ Ìlọrin lòun ìlú tí ò ṣẹbọ ìlú tí ò ṣẹbọ ìlú tí ò sí kristẹni tí ò sí àwọn ẹlẹ́bọ kí ló wá jẹ́ nǹkan àǹfààní tó ń jáde láti ìlú yẹn tó wúlò fún gbogbo ọmọ Nàìjíríà láfi sọ fún yín pé kẹ́ lọ kọ́ṣẹ́ gbogbo èèyàn mọ kéékèèké àáfàá yẹn tẹ́ lọ kéwú tẹ́yìn náà ti ríra yín pé ẹ fẹ́ di àáfàá lọ́la ẹ lọ kọ́ iṣẹ́ ẹ lọ wá nǹkan ṣe sí ẹ lọ dọ́gbọ́n sí tó bá pẹ́ jù fún yín á bọ́mọ yín lọ́wọ́ ẹ ṣe ẹrú nílẹ̀ Yorùbá èyí tó bá dẹ̀ lóun fẹ́ jọyìn àwọn ọjọ́ ọmọ jíyàn gbé àwọn Àmọ̀tẹ́kùn àwọn OPC wọ́n mú wọ́n palẹ̀kùn fáwọn òbí tó bí ẹ lọ kọ́ iṣẹ́ ìgbàlódé ti wà iṣẹ́ oríṣiríṣi máa jókòó lọ́fíìsì lẹ́ máa gbowó yín online work ti wà ẹ kúrò níbi iṣẹ́ àfa ẹ lọ wá nǹkan ṣe ẹ̀yin náà ẹ ti rí movement yìí lọ́tún lósì ló wà ẹ dẹ̀ lè máa expect pé bí àwọn nǹkan ti jẹ lọ ẹ̀yin náà tún máa jẹ lọ ẹ lè jẹ lọ àṣírí ti tú kò sí ọgbọ́n tẹ́ fẹ́ dá everyday làwọn èèyàn ń jáde everyday láti ṣètò nípa Islam kan tẹ́tí fi rú àwọn èèyàn lójú kí lè á fẹ́ sọ mọ́tara yìí fẹ́ gbọ́ lẹ́yìn kẹ́ lọ kọ́ṣẹ́ kẹ́ wá nǹkan ṣe ẹ̀yin náà build life yín àná ẹ̀yin òbí tẹ̀ ń bímọ gbogbo àyín náà à ń bímọ ẹ jí ká tọ́jú ọmọ wa ẹ jí ká fún àwọn ọmọ wa ní ọjọ́ ọ̀la tó dáa ìlú òyìnbó làwà òyìnbó kì í dódó ọmọ rẹ̀ pé òun ló máa tọ́jú òun ló lẹ́tọ̀ọ́ àti tọ́jú ọmọ yẹn nígbà ìmọ̀ ọmọ yẹn gbà tí ò tí mọ nǹkan kan kò tí mọ nǹkan tó ń pè lówó kò tí mọ nǹkan tó ń pè níṣẹ́ kò tí mọ nǹkan tó ń pè ní mọ́tò òbí ló láǹfààní láti tọ́ sọ́nà láti fún ní ọjọ́ iwájú rere
òun kọ́ ọmọ wọn lọ sí bible study òun kọ́ ọmọ wọn lọ sílé kéwú tí wọ́n ní pé tọ́mọ bá tó délé sinmi lọ á lọ tó bá tó normal school lọ á lọ bí wọ́n sì mọ̀ bá tó bá tàṣùgbà tó yẹ kọ́ lọ kọ́ṣẹ́ wọ́n á wá iṣẹ́ tó láìkì láti ṣe àbí iṣẹ́ tó náà bá láìkì láti ṣe wọ́n á fi sí á tún lọ kẹ́kọ̀ọ́ school nípa iṣẹ́ yẹn tó bá before kó tó parí iṣẹ́ yẹn ìjọba ó ti ní iye tó ń fún un tó bá parí iṣẹ́ yẹn ló máa choose company tó bá wù láti ṣiṣẹ́ mẹ́ẹ̀. ẹjí káwa ní instead owó tá a fi ṣe wòlímọ̀ fọmọ fi gba sàádà fọmọ ẹjá fi fọmọ síbi iṣẹ́ tó bá parí iṣẹ́ àsìkò tó bá fẹ́ ṣe freedom ká fowó yẹn ṣe freedom ká sí ṣọ́ọ̀bù fún kára ní iṣẹ́ tó máa fi ṣiṣẹ́ fún ẹ lè ever béèrè owó lọ́wọ́ ọwọ́ ọmọ yẹn tó a máa fi mú owó wá fún yín pé àìyá mi bàbá mi ẹ gbà ó yá oúnjẹ wọn bá yín gbé wá yẹn gbà àṣìṣe kankan mọ́ gbogbo wa dàfa ebi ń pa àwọn aráàlú àwọn èèyàn oúnjẹ gidi jẹ kò sí hospital nílùú ẹ lọ kọ́ nípa doctor or nurse kẹsì hospital ládùúgbò yìí ní community yín kẹmọ fi wá ìgbàlà fáwọn èèyàn ẹ wá ń rojọ́ kiri ẹ ń kó agbádá kiri gbogbo ẹ̀yọ́ ọmọ yìí gẹ́gẹ́ ẹsẹ̀ kéwú tán náà ẹ̀yin náà ti ń plan ọjọ́ iwájú yín bẹ́ẹ̀ ti ṣe sí àfa àṣírí ti tú kẹ lọ kọ́ iṣẹ́ ẹ lọ kọ́ṣẹ́ ẹ lọ wá nǹkan ṣe àwọn èèyàn fẹ́ ṣe pati wọ́n fẹ́ rán sọ ẹ lọ kọ́ télọ̀ àwọn èèyàn wọ́n ti ralẹ̀ wọ́n fẹ́ kọ́lé ẹ lọ kọ́ bricklayer ẹ lọ kọ́ sọ̀fíọ̀ iṣẹ́ oríṣiríṣi ló wà ẹ lọ kọ́ bó ti ṣe kéèkì àwọn èèyàn fẹ́ ṣe birthday ẹ lọ kọ́ṣẹ́ bó ti decorate tó bá fẹ́ ṣe pati wọ́n máa pè yín ẹ jẹ́ ká build orílẹ̀-èdè wa ẹ jẹ́ ká support ìjọba wa ẹ rojọ́ kiri mọ́ kí ni sí àfà kí ni wúlò àfà kí ni láńjọrí yín ẹ kò wà nílùú kò sí wúlò kankan tẹ wúlò fún àfẹjọ́ kẹmọ ṣépè fáwọn èèyàn kẹmọ dẹ́rù bá àwọn èèyàn kẹmọ lérí ikú kẹmọ kó jìnnìjìnnì báwọn èèyàn kẹmọ ṣépè burúkú lẹ́nu ṣe àǹfààní tá fẹ́ jẹ lára àǹfààní yẹn sí wúlò àǹfààní yẹn kẹmọ ṣépè burúkú fún yàn sáǹfààní tá fẹ́ jẹ lára yín nìyẹn kẹmọ bá àwọn bàbá wa lórúkọ jẹ́ sí wúlò yín nìyẹn ilẹ̀ tẹ́tí ń jẹ tẹ́tí mu níbẹ̀ tẹ́tí ń lò gbèsè ayé kẹmọ tẹnu àbùkù fáwọn aláṣekù bẹ̀ so make sense torí Allah torí Muhammadu tẹ́ ẹ lè gbórílẹ̀-èdè wọn ọ lè fún yín níwèé ìgbélu wọn ẹ lè rọ́mọ wọn fẹ́ nítorí ẹ wá ń tẹnu àbùkù lulẹ̀ babalá bàbá yín ẹ jí ká ronú ìlú tó bá ti ń pa àṣà àti ṣe wọn rẹ́ ìlú yìí ò lè ẹ́fà gbórí inú ayé ọwọ́ agbolẹ̀ Yorùbá tẹ fà sẹ́yìn nìyẹn àáfàá ní pásítọ̀ ní àtẹ̀yìn eléré síátà ohun tẹ́ ti sílẹ̀ Yorùbá ló ń lọ yẹn ẹ jí ká mọ rírì sí àwọn baba ńlá baba wa lórí wa ẹ jí ká mọ yìí nǹkan tó fi kalẹ̀ fún wa àwọn ń dẹ́rù ayé à ń dẹ́rù ọ̀run bara wa ẹ wo China lénìí báwa náà ṣe kéré tó yà fi gbà kan mọ̀gbà tí China ń jìyà ẹ wo China lénìí they are the best in the whole world wọ́n ti ń gba Amẹ́ríkà lọ kóòtù kó àwọn fẹ́ gba war power lọ́wọ́ wọn China torí pé wọ́n dúró lórí nǹkan táwọn bàbá wọn fi kalẹ̀ fún wọn wọn sake tójú bá farabalẹ̀ àrímú náà làwọn bàbá wa sọ àwọn akẹ́jọ́ ọ̀la à ń gbọ́nà ẹ̀bùrú àfi ń kọ́rọ̀ jọ à ń bàtẹ nìkan jẹ́ láti fi tú tiwa ṣe ẹ jí ká ronú we are all the same ọmọ ènìyàn ní gbogbo wa the same right ní gbogbo wa ní ẹ bá dé lu àràbù máa wò yín bí ẹrú ìlú òyìnbó náà the same thing ni but òfin wọn di anybody wọn we are all equal ọmọ òyìnbó lè rí mi lọ́la kó gbá mi létí wọn bí ìyá ẹ̀ rí èmi ní òdẹ̀ lè gbá létí ọlọ́pàá ìlú òyìnbó kan lè jídì wá gbá mi létí wọn bí dá bẹ́ẹ̀ lèmi ní ò lè gbá létí because ọmọ òfin tó dé òun tó ń bá ṣe nǹkan yẹn ìgbésí ayé tí wọ́n wá nítumọ̀ ẹ̀yìn kẹwàá ríra yín
fáìsì Ọlọ́run fáìsì Allah igbákejì Allah olùdámọ̀ràn Muhammadu ẹ̀yin èrò àlùjọ náà ẹ wá ń parọ́ ẹ wá ń kó ìran yín lẹ́rú ẹ wá ń wò pé ẹ̀yin ṣe the right thing ó sì lẹ́ńṣẹ́ o kẹ̀bá rẹ̀ ní sọ fún yín òṣì orí burúkú iná lẹ́ ń ṣe kẹ̀bá rẹ̀ ní sọ fún yín òṣì orí ẹ̀ẹ́dẹ̀pin ilẹ̀ àtúbọ̀tún dáadáa kalẹ̀ fúnlẹ̀ Yorùbá ayé àwọn bàbá wa èyí tó ń dá fámìlì tó ń dá pé oko kòkó náà ń dá àwọn tó jẹ́ pé kaṣú náà ń gbìn àwọn tó jẹ́ pé kàsáfà náà ń ṣe àwọn tó jẹ́ pé káràkátà fámìlì kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá ni wọ́n ní nǹkan tó ń ṣe nídìílé kọ̀ọ̀kan ní gbogbo ìdílé ọlọ́dẹ wà ìdílé jagunjagun wà jagunjagun lọ́dẹ yẹn náà kò ní kó má ṣiṣẹ́ àgbẹ̀ ọlọ́dẹ kò ní kó má ṣiṣẹ́ àgbẹ̀ ìdílé oníkálukú ló ní ohun tó ń ṣe lónìbọ̀dì wọ́n ṣe ń dáko torí lẹ́yìn oúnjẹ ló tún kàn abọ̀lọ̀wọ́ àwọn tá jẹ àwọn ìyá wa wọ́n ń ṣe káràkátà yìí tó ń tàǹjẹ yìí tó ń lọ ọ̀nà oko tó ń bọ̀ lẹ́ni sì kò ṣiṣẹ́ mọ́ kò sówó a ní plan fúnra wa bó bá kó pa bó bá kó bu lẹ́sẹ̀ ni àwa ń gbèrò aburú síra wa àmàrẹ́ni tó ń dùn fún láàrin wa àwọn la máa banújẹ́ pé kó ṣubú tó bá ṣubú kí ni gẹ́ni tiwa ìwọ mọ̀ pé bó ṣe ń jẹ́yàn yẹn ó lè ẹ̀pọ̀ ẹ̀ àtàrà tiẹ̀ ó lè wọ́n náà lè ráàánú gbà ó wá ń bínú ẹ̀ kó ṣubú tọ́bọ̀ òun náà bá ṣubú tí wọ́n ní ọ̀rọ̀ náà lọ ebi ọ̀jọ̀ mọ̀ pa gbogbo yín náà ni bẹ́ẹ̀ ni tí bá ń dìde tí wọ́n náà bá fún support pé ọ̀rẹ́ mi kí ni mo lè mọ bẹ́ẹ̀ ṣe tí business rẹ̀ yóò fi tẹ̀síwájú ẹjọ́ gbara yín mọ̀ràn tó bá rí pọ́wọ́ rẹ̀ gbé ìwọ ṣe bí ọmọ ṣẹ́ fún kẹjọ fi gbéra yín lọ́wọ́ sókè má wá ṣubú fún ẹ̀sìn ló dàrin wa ní gbogbo nǹkan yìí ṣẹlẹ̀ láyé àwọn bàbá wa ń tọmọdé ọba bá tún abárọba àwa náà bá díẹ̀ tó ráwa náà gboko lóko àwọn ọ̀dọ́ ìlú every year ó ní nǹkan tó máa ń ṣe fúnra wọn èyí tó fẹ́ kéré oko ni èyí tó fẹ́ kọ́lé ni wọ́n á pawọ́pọ̀ wọ́n á jọ ṣe ni èyí tó fẹ́ ṣègbéyàwó wọ́n á fún ní support èyí tó kéré oko ni tó fẹ́ tà àbí tó fẹ́ tún ṣe tí ó fi jẹ́ nǹkan títà fún wọ́n á fún ní support wọ́n á jọ bọ́ sígbó wọ́n á pẹran ọ̀gbẹ́ ìjọ lè ti di pé oúnjẹ tí wọ́n jẹ amú wa ẹran ọ̀gbẹ́ wọ́n jọ lọ pa wọ́n jọ ṣe wàhálà ni wọ́n dá ní gbogbo wọn jẹun kò bá jẹ́ pé 7 days ni wọ́n máa fi ṣe ni 3 days ni wọ́n máa support ẹ̀ gbogbo nǹkan yẹn dà lẹ́ni àwa ń ba àṣà wa jẹ́ inú wa wá ń dùn tílé ayé ò fi parẹ́ àṣà Yorùbá ò lè parẹ́ lẹ́yìn kí gbogbo wa gbà yẹn gbọ́ padà dìde kájọ tún àṣà wa ṣe ká dìde ká tún àṣà wa ṣe ọmọ Yorùbá ni wá tẹnitẹni tàkísà ní tàtàn àwọn òyìnbó bá àṣà wọn jẹ́ ohun tó ń ṣe ní Germany kan náà ṣe ní tàlú ohun tó ń ṣe ní France kan náà ṣe ní Belgium èdè wọn ò papọ̀ ìṣe wọn ò papọ̀ ẹ jí ká kún àṣà àti ṣe wálé ẹ jí ká fún àwọn bàbá wa àwọn lásìkò ẹ jí ká fún wọn lápọ́nlé ẹ jí ká mọ rírì wọn nínú ayé wa kí ni Islam mú wá fún wa kò mú oúnjẹ wá fún wa kò mú tẹkíníkì kankan wá fún wa kò mú tẹ̀síwájú kankan bá wa akọ̀gbé wọn kọ̀gbẹ́sìn wa akọ̀gbá lọ́wọ́ wọn akọ̀ǹṣe lọ akọ̀ǹṣẹ̀sìn ọjọ́ iwájú wa dà future wa dà ẹ jí ká ronú náà àárín àwọn ọba wa fín nítorí ẹ̀sìn ọba tó ń fi joyè ó dórí oyè àwọn aláṣekú wa ó ń tẹnu àbùkù lù wọ́n ó ń sọ̀rọ̀ dí ọ̀dá sílẹ̀ Yorùbá àwọn bàbá wa dẹ̀ lọ wọ́n bọ̀ wọ́n lẹ́nu ọmọ ọ̀gbà yá pàdé mọ́ táwọn bàbá àti ẹ bá sìn wà wíwọ tún wà wọn ṣe torí ẹ̀ náà fi bí ọ wọn ò bí ọ nítorí kọ wá bẹ̀yìn àwọn jẹ́ ẹ jí ká mọ nǹkan tá à ń ṣe àwọn ò tó gba anybody nímọ̀ràn but ẹ jí ká wà ní ọ̀gbàrà wa nímọ̀ràn ẹ jí ká pe àárọ̀ inú wa ká pe ọ̀dọ̀fin inú wa káwa náà wò pé sí lóòótọ́ ẹrú là ń ṣe fún Saudi àbẹ̀rù kọ́
ẹ̀yin máa fọjọ́ àárọ̀ yín ṣiṣẹ́ ọjọ́ ọ̀sán yẹn máa fi kówó jọ ẹ máa kó lọ fún wọn Saudi ṣé yẹn make sense ẹ wá lẹ́ ń ṣẹ̀sìn ẹ lẹ́ ń ṣẹ̀sìn owó tẹ̀ ń kó lọ Saudi every year owó yẹn kẹ́ bẹ́yà bíyàn bíi 30 ló lọ Saudi lọ́dún yẹn ní community kan owó yẹn ẹ fi ṣe ẹ kóra yín papọ̀ ẹ̀yin 30 yẹn kẹ́ wá wò pé òyìnbó náà máa ń pawọ́ pọ̀ dálé sẹ́lẹ̀ iléeṣẹ́ báyẹn ló pọ̀ jù wọ́n pe company oríṣiríṣi Amazon different company ló wà tó máa ń pawọ́ supermarket àwọn kò sẹ́ nìkan ló máa ń dá supermarket nílùú òyìnbó even train kò sẹ́ nìkan ló máa ń dá ni wọ́n máa ń pawọ́ pọ̀ jọ ṣe ni owó dẹ̀ lọ síbi kan náà bẹ̀ ni wọ́n á ti yọ owó sẹ́bẹ̀ ni wọ́n á ti yọ èrè nǹkan tó bá nídìí ní company ẹ̀bẹ̀ ni wọ́n á ti yọ tó wọ́n á fi ṣe nǹkan yẹn sínú company yẹn wọ́n dẹ̀ jọ manage ara wọn torí abẹ́ òfin náà wà òfin ni wọ́n fi ṣe gbogbo nǹkan wọn. owó yẹn téèyàn 30 fẹ́ kó lọ Saudi community kan yẹn kí lẹ lè fowó yẹn ṣe àwọn tẹ́ bá wò pé ẹ̀lẹ́jọ́ ṣe àṣepọ̀ each person ẹ fowó yẹn ṣe nǹkan 10 million ó máa ṣe bíi tí èèyàn ó máa ṣe iṣẹ́ ilé iṣẹ́ téèyàn 3 èèyàn 4 máa ṣiṣẹ́ mbẹ́ tó dẹ̀ máa gba sálárì àwa ronú pé kí la lè fi ṣe àwa ń kó lọ fún wọn Saudi 10 million naira ẹ mọ fi dá oko kẹ employ sọ́jà 4 síbẹ̀ kẹ mọ fún wọn ní 30,000 lóṣooṣù kò sí Fúlàní tí wọ́n bí dájọ́ fẹ̀rẹ̀ jẹ kó mẹ́ tẹ bá fi 10 million dáko tẹ gba security síbẹ̀ after 6 months ẹ kéré oko yẹn ọ̀dà torí àmójútó ń bẹ fún ẹ rí dọ́bù èrè lórí ẹ̀ àwa ń kó lọ fún wọn Saudi àwọn ebi wọn paráàlú ẹ ń pariwo kò ṣiṣẹ́ sí gbogbo tó yẹ ká fi create iṣẹ́ fúnra wa òun là ń kó lọ sórílẹ̀-èdè kan yẹn lẹ́fì yẹ ìlú daworo mọ́ wa lórí ẹ jí ká mọ nǹkan tá à ń ṣe o kò dẹ̀ ní sú àwa kò ní rẹ̀ wá Allah ló máa give up bá a ṣe máa continue tá à ń ṣe nǹkan tá à ń ṣe yìí náà làwọn máa ṣe lọ and nothing can change it so mo ṣe làbọ̀ yìí o ẹni tó bá tó fẹ́ gbóhùn sókè. ẹ̀làbọ̀ yẹ o Àkànbí ọlọ́ba ẹ kú ohùn látàárọ̀ Ọlọ́run ní gbóhùn lẹ́nu yín mo kí gbogbo àwa táwa nílé ms bàbá olówó èkó bàbá abẹ ìyálájẹ bàbá wa champion àti gbogbo àwa táwa ń comment section mo kí everybody ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ tí gbogbo wa ta nídìí àti máa ṣiṣẹ́ lórí ẹ̀ ní actively because nígbà tí ojú ti là sáwọn nǹkan yìí mo rántí ńgbà yẹn tá a bá wà ní ilé kéwú tí wọ́n máa ń tí àfa imam bá lọ sórí mímbàr nítorí pé ẹ mọ̀ pé ilé kéwú ńlá ni àwọn kan máa ń gbé oúnjẹ wá every Friday wọ́n máa ń gbé oúnjẹ wá wọ́n bá gbé oúnjẹ yẹn wá tí wọ́n bá kírun tán tí àfa àgbà tí wọ́n ti mú tàfa àgbà fún àwọn àfa yòókù náà tó ń kọ́ àwọn ọmọ yòókù ń kíw tí àwọn àfa yẹn bá wá jẹun tó wà òkè àwa dẹ̀ rí wọ́n máa ń pe àríwák hostel làwa ń gbé ọmọ tó wà lóstẹ̀l ìmí ó ti pẹ́ tí bàbá ẹ̀gàn ti mú owó wá fún àbíyẹ ẹni tó dẹ̀ ń dábòra ẹ̀kẹ́rí ẹnu ẹ̀ ti gbẹ kò sí nǹkan kan ẹ dẹ̀ mọ̀ situation àwọn ọmọ ilé kéwù yìí ẹ bá wá jẹ oúnjẹ yẹn tán kálukú àṣẹ tó wá mú láìlọ́n wọ́n àṣẹ tó wá bù sínú ẹ̀ búbúbú láti máa gbé lọ ilé àwọn àpè ẹ̀yìn pé ẹ wá gbé kúlà ẹ wá gbé kínní ìkẹlọ̀fọ̀ kò ní sí pé àwọn ọmọ yìí ẹ jẹ́ ká fún wọn ní nǹkan kan I'm saying this láti mú nǹkan kan jáde ju pé kò sí ìwà gidi tí Mohammed mú wá
nítorí pé gbogbo àwọn tí wọ́n tẹ̀lé Muhammad àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé Allah ẹ máa rí i pé ìwà wípé ẹ jẹ́ ká fàájà ẹ jẹ́ ká dàrú ló pọ̀ jù. So Àkànbí Ọlọ́ba ti sọ̀rọ̀ tó pọ̀ ẹ kí kálukú lajú kí kálukú tají. Gbogbo àwọn tó ń jà fà ẹgbẹ̀rún kan tó ń pera wọn lẹ́gbẹ̀rún kan lé nìyí ẹ jẹ́ ká lọ wò wọ́n wò. Tó bá jẹ́ pé lóòótọ́ ni tí Muhammad ẹrú Allah tó mú wá fún yín nídìí gbogbo yín tẹ̀ ń jọmọ Yorùbá táwọn èèyàn bá wá bá yín fún nǹkan ilẹ̀ Yorùbá yìí náà lẹ̀ ń fún wọn. Ẹ ń fi kéwú bojú ẹ ń fi èdè Lárúbáwá bojú ṣùgbọ́n tẹ bá máa fún wọn ní nǹkan bíi kẹ́ fún wọn lẹ́bu bíi kẹ́ fún wọn lọ́ṣẹ bíi kẹ́ fún wọn ní nǹkan kan ni ẹ̀yin pera yín lẹ́gbẹ̀rún kan ṣùgbọ́n ìṣègùn lẹ́ ń ṣe. So automatically àwọn náà mọ̀ pé ọ̀nà táwọn wà yẹn àbí táwọn ń pàpè mọ́ra ẹ̀ yẹn kò ní ìwúlò kankan kò fún àwọn gangan ní ìwúlò kankan àfi kán bọ́ sínú nǹkan ilẹ̀ Yorùbá. Táwọn bá mọ̀ pé àwọn fẹ́ ṣe ohun tí Àràbò level tó gbé wá fún wọn lóòótọ́ kán fi nǹkan Yorùbá lẹ̀ láti má lò kò possible fún wọn láti fi nǹkan Yorùbá lẹ̀ ewé àti egbò àbí wọ́n ń gún ọṣẹ ni àbí wọ́n ń jó nǹkan ni àbí wọ́n ń ṣe nǹkan kan ni nínú ilẹ̀ Yorùbá wọn ò lè fi sílẹ̀. Yet àwọn tí wọ́n jẹ́ bàbá tí wọ́n fi àwọn nǹkan tẹ́yìn ń bá ìkalẹ̀ àwọn ilẹ̀ tó máa tẹnu àbùkù sí. So irọ́ ń parọ́ fúnrọ́ ní gbogbo kínní ṣùgbọ́n ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kò yé kálukú most of our táwa ń bí yìí sìn most of wa wọ́n bí wa sínú Islam ni most of wa wọ́n bí wa sínú Christianity ni àwa tí ó já sí pé a ti lajú sí làlájú even àwọn tó ń bí sílé even ilé tó ń jórúkọ mùsùlùmí lé nílẹ̀ Yorùbá ìpìlẹ̀ ìṣẹ̀ṣe ni ṣùgbọ́n nígbà tó ń gbẹ́sìn yẹn dé tí wọ́n fi bo kálukú lójú. So àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ̀rún kan àbáwọn tí wọ́n jẹ́ ẹrú Allah àwọn náà mọ̀ wípé gbogbo ohun táwọn ń ṣe yẹn kò dáa ṣùgbọ́n àti wá gbọ́ pé àáfàá wa padà di kápẹ́ńtà àáfàá wa padà di plumber àáfàá wa padà di electrician n tó ń ṣe wọ́n nìyẹn pé táwọn bá bẹ̀rẹ̀ sí ń sòótọ́ ọ̀rọ̀ yìí kí làwọn fẹ́ máa jẹ. Ó dáa jẹ́ ká kọ́ntínú láti máa tàn àwọn èèyàn lọ. So ẹ ti wá ń tàn àwọn èèyàn lọ for years nísìnyí táwọn èèyàn wá wake up tí wọ́n wá jí inú wa ń bí yín yẹ wá ní wọ́n ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ ló ṣe yẹ kó rí. So àwa òbí la níṣẹ́ tó pọ̀ láti ṣe community tá a bá wà àbí agbègbè tá a bá wà ká máa jẹ́ káwọn èèyàn mọ òdodo ọ̀rọ̀ Ọlọ́run wípé ọ̀rọ̀ Ọlọ́run tó jẹ́ Elédùmarè gbogbo àwọn nǹkan tí a bá nílẹ̀ wa ni ká máa ṣe. No one is calling anyone wá ṣe léyìí wá ṣe léyìí ṣùgbọ́n tá a bá fọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ a máa rí òkodoro ọ̀rọ̀. Ní táwọn àáfàá bá ti gbé wá fún yín àwọn ẹgbẹ̀rún kan tí wọ́n pera wọn lẹ́rú Allah Quran tó bá fún yín ẹ wo tafsir rẹ̀ torí pé wọ́n mọ̀ pé kálukú ò mọ èdè yẹn wọ́n wá ka kéwù yẹn tó bá ka kí wọ́n wá tu nítumọ̀ tó sùtà wọn wọ́n á tu nítumọ̀ láti lè jẹ́ kó tẹ̀lé wọn ò ní sọ ìtumọ̀ tó wà nínú ẹ̀ gangan. So okay Allah ní kó má mọtí Allah ní kó má ṣe gbá àwọn dẹ́n tó mo rántí lọ́dún kan ó ti bóyá 2021 mo fẹ́ lọ Naija British Airways owó wọn ti ga sókè jù mo wá wò pé jẹ́ kí n gba Qatar so mo wá wọ Qatar Airways kò dẹ̀ sí ni wọ́n á kọ́ gbé yín lọ lu wọn náà bẹ́ẹ̀ wọ Emirates náà wọ́n á kọ́ gbé yín lọ Dubai yẹn náà láti lè tajà wàá kọ́kọ́ dúró lu wọn náà kó tó join the connecting flight. So mo wá pàdé ọ̀rẹ́ mi kan àwa dé
ibẹ̀ so boarding pass tó fún wa boarding pass yẹn ó fi oúnjẹ sínú kinní yẹn like èèyàn máa lè gba oúnjẹ níbi tẹ́ bá ti lè dúró fún fly kinní ibi tẹ́ bá ti ní stop over ibi tẹ́ ti lè gba oúnjẹ ó wà nínú kinní yẹn most of people tán ní lọ́wọ́ wọn mọ̀ ọ̀rẹ́ mi yẹn ló wá ní ẹ jẹ́ ká lọ gbóúnjẹ jàre ó ní oúnjẹ wọn bí mo fẹ́ jẹ mò ń rí Burger King kan bẹ́ẹ̀ jẹ́ kí n ó ní oúnjẹ wọn dẹ̀ máa ń wà òkè já lọ nígbà tá a débẹ̀ bọ́ kí mo fẹ́ fàyọ ni pé ọ̀rẹ́ mi yẹn wá ra ọtí ìgbà tó ra ọtí yẹn tẹ́ bá dẹ̀ rí gbogbo ọtí wọn ní gbogbo airport yẹn lè rí ìtàn fi currency ìlú wọn fi ṣe price tag dollars ní gbogbo ẹ̀ ìgbà tí yẹn wá rà á ṣe ẹni tó ń ṣọ́ orí ibi tá a jókòó sí bó ṣe ṣí pé kó mú báyìí ṣe ni security àbí ẹni tó ń fi síìdì kínní yẹn wá bà wípé pé kò gbọ́dọ̀ mú o kò lè mu ọtí yẹn ní ìlú àwọn yìí tó bá ti lè mú ó ní fine tó máa san kàn fún ní penalty kó lọ sẹ́wọ̀n àbí nǹkan kankan mo wá ń sọ fún yẹn pé kí lẹ máa ṣe sí báyìí ọtí tẹ́ni ẹlẹ́ni ti rà ó dà pé ó rà ní $15 àbí èlò ló rà lọ́jọ́ náà ó dẹ̀ lọ bíìnì mi ò bẹ́ẹ̀ ní ẹ̀sùn kankan mo wá ń rò nínú mi pé kí ló táwọn people yìí ń deceive àwọn èèyàn bá nǹkan tẹ́ go against tẹ́ mọ̀ yìí pé kò dáa fẹ́ ẹ̀dẹ̀ ń tà gbogbo àwọn sọ wọn ní airport yẹn gbogbo ẹ̀ ló wà tó ń gbà tẹ́ mọ̀ pé òfin ẹ̀sìn yóò gba ọtí káwọn èèyàn mọtí then what's the point of selling it to people then so oríṣiríṣi irú àwọn ìwà bẹ́ẹ̀ ló wà bẹ́ẹ̀ lọ kéwọn Saudi ìkáwà náà àwọn ẹrú alágan bẹ́ẹ̀ lọ kéwọn Saudi Egypt ni o àbí ẹni ìlú wọn ní tìtorí wípé kẹ má bà wọ́n mọ̀ pé àwọn ọmọ wọn kọ̀ọ̀kan máa rìn súnmọ́ yín kò sí bó ṣe lè jẹ́ àwọn ọmọ obìnrin wọn ní tìtorí pé kẹ má bàa rí wọn fẹ́ àbí kí nǹkan kan má pa yín pọ̀ wọ́n wá ní bọ́n ṣe ń fún àwọn student lóúnjẹ ó níbi tí ó máa ti lọ fi káàdì àbí nǹkan kan gba oúnjẹ yẹn ọmọ wa máa fi àwọn nǹkan kan sínú oúnjẹ yẹn gbogbo ẹni tó bá ti ń jẹ oúnjẹ yẹn the more tó bá wà nínú ìlú wọn yẹn okú ẹ̀ ò lè le ọmọ ṣèkà yẹn wọ́n fi àwọn kinní yẹn sínú oúnjẹ tí wọ́n ń gbé fún wọn. wọ́n tẹ̀ wọ́n lọ́dàá. so wọ́n á mú gbogbo àwọn nǹkan yẹn débi pé okó wọn ò ní le láyé torí pọ́n wò pé tó bá wà active wọ́n lè lọ ṣe mistake bá ọmọ àwọn sùn kan fáwọn ọmọ àwọn lóyún kó di pé wọ́n fẹ́ wọn àràbò òdẹ fẹ́ ẹ wo gbogbo ìlú láyé irú UK táwa yìí sìn yìí wọ́n ló mọ immigration status ẹ but tó bá ti wà lórí ọdún 5 after ọdún 5 wàá lọ gba ILR indefinite leave to remain kò ti súnmọ́ wé gbèlú nìyẹn àwọn ìlú mi náà ní iye ọdún tó ń lò bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo Arab countries ẹ lọ wò wọn ò fúnyàn níwèé gbèlú rí láyé wọn ká bẹ̀rẹ̀ láti Dubai Qatar Egypt dé Saudi kò sí gbogbo iṣẹ́ tó lè ṣe nílùú wọn ò bá lò 20 years níbẹ̀ o ò lè gé ní ìwé ìjọmọ̀gbèlú wọn láyé so Islam dẹ̀ náà sọ pé àwọn practice kí lẹ fi ń ṣàǹfààní fáwọn èèyàn àwọn guys kan gbà kan àwọn fẹ́ lọ Dubai kíní kan mú ní kò sí tẹ̀ ń wá lọ Dubai ẹ máa bọ̀ UK tó bá dẹ̀ fẹ́ wá sí UK lọ Canada àbí kó lọ America ibi tó ti lè rí gbèsè ayé nìyẹn because tó bá ríṣẹ́ ní ìkan nínú àwọn ilẹ̀ lárúbáwá yẹn kò sí bó ṣe lè jẹ́ o ò lè dọ́mọ̀ lu wọn lè fún ẹ ní citizenship wọn láyé so kí wá láǹfààní ìlú tó ń ṣe wàhálà ò ń ṣiṣẹ́ ń bẹ̀ ò ń san tax ò tún ṣe gbogbo kí wá ní so kí ni Islam yẹn kọ́ yín ìwà tí àwọn ẹgbẹ̀rún kan míì bá ń wù ẹ máa wò pé
ṣéyàn tó tí ó kéwú ló ń ṣe gbogbo orú kan báyìí. So kéwú yẹn kò ní ìwúlò kankan. Go and check all of them látòkè délẹ̀. What they are preaching is not what they are doing. They are not practicing it at all. So wọ́n á dẹ̀ máa sọ fún yín pé ó yá ìwọ ṣe báyìí ìwọ ṣe báyìí. Ẹ wo gbọ́ àwọn àfáà yẹn nígbà yẹn, gbọ́ àwọn àfáà mọ̀kóńdòrò yẹn. Àwọn ọmọ kéwú wọn end up láti máa ṣépè fún wọn lẹ́yìn ìbọn, wọn lè ṣẹ́ fún wọn lójú wọn. Because àwọn ọ̀rẹ́ wa kọ̀ọ̀kan gbà yẹn tó kéwú mọ̀kóńdòrò kìíní kankan kan wọ́n ní tó ń bá fẹ́ ṣe wòlímọ̀ fún àwọn ọmọ kéwú òun òun ò lè pe àfáà òun síbẹ̀ láyé. Mo ní kí ni reason tó fi ń sọ bẹ́ẹ̀? Ó ní kóun bá ṣe wòlímọ̀ fún ọmọ 15 táwọn dẹ̀ gba bóyá bíi 50,000 lọ́wọ́ ọmọ kọ̀ọ̀kan den tán gbóúnjẹ wá tán ṣe gbogbo ẹ̀ àti gbogbo owó tán máa ná lójú agbo ní tí àáfàá wọn bá ti lè wà ń bẹ̀ gbogbo owó yẹn wọ́n ń kọ bọ̀ kò ní kàn án lọ́wọ́, àáfàá yẹn ló máa kó lọ. You can imagine ọmọ tí ó ti sìn bóyá 15 years ló lò lè kéwú yín, bóyá 20 years. Òun náà wá kúrò lábẹ́ yín láti lọ ní òmìnira tiẹ̀, bó tiẹ̀ jẹ́ pé ẹ̀ ń tún àwọn èèyàn náà ní fine, let's get it accepted pé ẹ̀ ń tún àwọn èèyàn náà ní. Ó wá kéwú yẹn tán, ó wá yẹ kóun náà rí nǹkan kan àbí kejì nídìí kí nǹkan tó ṣe yẹn. Then you will now come from your house, wá jẹ gàba ń bẹ̀ yẹn, gbogbo owó yẹn pátápátá ẹyọ kan ò ní kan. Máa ní kí ló máa ṣe? Ó ní tó bá ti gbówó yẹn lọ, tó bá ti dọjọ́ kejì, wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá lọ kí wọ́n lé. Tó ń bá wá lọ kí wọ́n lé, wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá yọ nǹkan tó bá wù wọ́n nínú owó yẹn fóun. So gbogbo nǹkan yẹn ó ń sọ pẹ̀lú ìbànújẹ́ ni pé gbogbo life tó ń lò nílé kéwú dòní yìí kí ló ń fi achieve? Òun ò fi achieve anything. Abádẹ́wò lóòótọ́ kí ni òun sọ lárúbáwá fẹ́ ṣe pẹ̀lú ìlú Naija? Kò sí gbogbo tó ń sọ lárúbáwá fẹ́ ṣe lẹ́yìn kó ṣe kí ni kó mú nǹkan tó dáa. Adẹ́ sọ fáwọn pípù yìí inna anzalnahu Qur'anan Arabiyyan la'allakum ta'qilun. Allah ní òun sọ Kùránì ìkàlẹ̀ o ní èdè lárúbáwá. Even conversation yẹn tẹ́ bá wo bọ́rọ̀ yẹn ṣe ń bọ̀ sí akul kalam tó ń bá bọ̀, ó ń túmọ̀ wípé kò bá ẹnikẹ́ni wí lágbàáyé ju àwọn lárúbáwá lọ. Kò bá ẹnikẹ́ni wí, ó ń direct sí wọn. Anzalina Qur'anan Arabiyyan. Òun Allah òun sọ Kùránì kalẹ̀ lédè lárúbáwá, lédè tó já sí pé èdè yín tẹ́yìn náà ń sọ lẹ́nu tó lè yé yín. La'allakum ta'qilun. Bóyá bí mo ṣe jẹ́ pé èdè yín ni mo ṣe gbé kalẹ̀ yẹn máa ṣe làákàyè látara ẹ̀. Tí Muhammad Adófùrọ̀ Ajípátápupa Abókùsùn tó bá explain so ẹ lọ gbọ́ àwọn ìwà yìí torí à ń bi wọ́n látijọ́ yìí pé kí ni àwọn nǹkan tí Muhammad ẹrú Allah tó ṣe. A fi máa mọ̀ pé kíní yìí o tẹ́ bá ti kọ́kọ́ wá ẹ máa claim humanity yẹn kí ni Muhammad fi mú jáde àbí nǹkan tá láàfin ran kó preach sí world. Àwọn tí ò bá ti bá yín ṣẹ̀sìn yẹn pa wọ́n kọ́ tèlélú mushrikina, gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀ṣẹbọ lẹ́nu wọn lọ́hùn kan tó ń sọ nìyẹn pé mushrikina àwọn ọ̀ṣẹbọ. Ẹ ṣe kí ni? Ẹ bá wọn jà, ẹ pa wọ́n, ẹ súnlé wọn. So ṣé nǹkan tá a bá pè ní ẹ̀sìn wípé à ń jọ́sìn àbí à ń kí ló preach fún wa gangan? Kán lọ́wọ́ gbogbo ẹ̀sìn pátá láyé, kò sí èyí tó fi ìwọ ọmọlàkejì ṣeré láyé. Gbogbo ẹ̀sìn ẹ lè rí èyí tó fi ìwọ ọmọlàkejì ṣeré. Ṣùgbọ́n nínú Kùránì yìí
nínú nǹkan tí Muhammed mú wá ẹrú Allah yìí àìmọye ààyè ló ti sọ ń bẹ̀ wípé ẹ bá wọn jà ẹ ṣe kinní kan ok ẹni tó bá jalè fákìtìlú àìdíyàwó ẹ gé ọwọ́ wọn tó bá tún jalè míì wọ́n á tún gé ìmí ń bò mí tó bá tún jalè míì wọ́n á tún gé ìmí ń bò mí ok ẹni yẹn tó bá yá tó padà ronúpìwàdà òun ò jalè mọ́ báwo lẹ ṣe fẹ́ kí láìvù ẹ rí àbí kò sí ìrònúpìwàdà ni ìrònúpìwàdà máa ń wà fún gbogbo nǹkan téèyàn bá ń ṣe ṣùgbọ́n ẹni tẹ́tí ẹ ti bà gbogbo ilé gbogbo nǹkan tó wà lára ẹ ti bàjẹ́ so gbogbo àwọn tó bá ń kọ́ ọmọ sílé kéwú kọ́ lọ withdraw ọmọ wọn kán fi àwọn ọmọ wọn síbi nǹkan tó máa ṣe wọ́n láǹfààní more than 12 years lèmi fi kéwú òun ló fi jẹ́ pé kò sẹ́gbẹ́ mi kan tó lè sọ pé gbẹ́nu sọ̀rọ̀ bí tí bá ti ń sọ̀rọ̀ a tún máa ń kọ́ wọn ni because ká má parọ́ ní Markaz wọ́n train èèyàn débi téèyàn train èdè láti lè anything concerning èdè Lárúbáwá and they will train you and you will know everything about it because wọ́n believe pé èdè yẹn ló lè fi gbọ́ ẹ̀sìn ẹ̀ yé so mo ti sọ ẹ̀ torí kí la fi ń kẹ́kọ̀ọ́ Lárúbáwá láàyè yìí tó bá ti débẹ̀ they will tell you tó wá kò sọ́wọ́ ẹ̀ láti dúró àbí láti padà so tó bá ti sọ fún ẹ torí kí la ṣe ń kéde Lárúbáwá torí pé ká lè fi gbọ́ ẹ̀sìn wa yé lásán kò sí nǹkan kan míì o fẹ́ fi gbọ́ ẹ̀sìn Allah tán fẹ́ kó o tẹ̀lé o fẹ́ fi gbọ́ yé nìkan la lil hamal fi haklil hukuma kò ń ṣe láti lọ fi sàtífíkẹ́tì wáṣẹ́ kankan bí kankan bóyá ọ́fíìsì ìjọba kan má rò rárá so bó bá ṣe dé wọ́n ti jẹ́ kó yé ẹ̀ so àti àpadé àti àlùdé kò dẹ̀ sí gbogbo mọ̀wáàdì tó wà tí a kọ́ náhù ni sọ́rfù ni mọ́ntìkì ni bàlágà ni kódà tó kọ́ nùjúm so láti bẹ̀ wọ́n á tún gbé ẹ lọ sínú tó bá ṣe fíkì wọ́n á tún gbé ẹ lọ sínú usulul fíkì gbogbo Quran bó ṣe wà yẹn a ní mọ́jà mutafasiril Quran dictionary tó ń tú Quran lọ́tọ̀ yẹn náà tún wà pé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn wọ́n jẹ́ kó yé èèyàn lóòótọ́ ṣùgbọ́n kí ni gbogbo ẹ wá wo gbogbo làákàyè tá a lò láti fi assimilate. ìyá mọ́lẹ́ká ẹ̀ka tààrọ̀. láti fi kó àwọn nǹkan yẹn mọ́ra wọn. ẹ wá wo gbogbo làákàyè yẹn o gbogbo yẹ̀sì. wọ́n ń béèrè ní comment section tẹ́ bá ti ṣe. ok so gbogbo àwọn years téèyàn waste yẹn. ló ń mute mi now mo ń call attention wọn sí comment section náà dẹ̀ mute mi what's all that that's very disrespectful. bẹ́ẹ̀ nìkan àbí. ẹ̀lú ẹ máa bọ̀rọ̀ yín lọ wọ́n á tó bá ti ṣe tán ẹ máa wo mi mọ question yẹn wọ́n á sọ fún yín tẹ́ bá ti délé ẹ jẹ́ ká mọ̀. ok so ẹ wo gbogbo years yẹn téèyàn lò 12 years téèyàn bá ti lọ yunifásitì bó jẹ́ lọ́ọ̀yà ló fẹ́ dà bó jẹ́ dókítà ló fẹ́ dà ṣé kò tí ní dà á ti máa wúlò fún gbèsè ayé ẹ̀ bí ó dẹ̀ ṣe pé yunifásitì ló lọ bó jẹ́ ó lọ kọ́ṣẹ́ kan ni under 3-4 years ó ti kọ́ṣẹ́ tó fẹ́ kọ́ tán alumílíọ̀nù ni gbogbo ẹ̀ á ti wà òkè láyé á dẹ̀ máa ṣàǹfààní fún rẹ̀ ṣùgbọ́n kéwù yẹn èèyàn wá kí láǹfààní ibẹ̀ lẹ́yìn ìgbà tá a kéwù tó ibi tó ń pa wá ni. my father àwọn dìde sọ fún mi ni pé tí o bá parí lé kéwù o gbọ́dọ̀ lọ school kankan o gbọ́dọ̀ lọ university. so àṣẹ wọn tó dẹ̀ sọ yẹn mo rí pé mo múṣẹ lẹ́yìn ìgbà tí mo ṣe tán nílé kéwù ni mo ṣẹ̀ṣẹ̀ lọ ṣe pé òkè o ẹni tó ti parí secondary school tó wá ẹ̀ṣẹ̀ lọ lo 7 years nílé kéwù after 7 years tí mo lò nílé kéwù tí mo jáde tán that real kéwù gangan nígbà after wòlímọ̀
mi ti bá ní kí n máa ka years wòlí ká tó ṣe wòlímọ̀ mọ́ mo máa ka 12 years but after wòlímọ̀ pé èèyàn lọ real 7 good years lèèyàn lò lẹ́yìn tí mo ṣe tó mo wá ẹ̀ṣẹ̀ padà láti tún lọ ṣe WAEC ṣẹ̀ṣẹ̀ lọ ṣe post-UTME ńgbà yẹn kéèyàn tó wọ school kéèyàn tó ṣẹ̀ wá parí ẹ wo iye years téèyàn lò so káwá lo gbogbo years yẹn tó wáyé pé nǹkan tó wúlò fún yàn ni ó wọ̀ tẹ̀ bọ̀ kò sí nǹkan ẹ̀kọ́ tó fi wúlò fún mi ni pé èmi o I can speak Arabic language fluently I can write it and I can understand you kò sí eré tó lè máa sọ máa understand ẹ nítorí pé nǹkan tí mo kọ́ fódìdí ọdún 7 ni so àǹfààní wo ló wá fi ṣe fún èmi àbí tó máa wá jẹ́ pé látara èmi ẹlòmíì náà tó wá ṣe àǹfààní látara ẹ̀ kò sí nǹkan kan tó gbé wá nígbà tá a jáde tán ibi tó ń pa wá ni ókè ọṣẹ tán wá tó bá ti jáde lè kéwú tán ní Naija àbí ní Áfíríkà wá ní o fẹ́ máa ṣàfà that profession calling you àfà ẹgbẹ̀rún kan kí ni nǹkan tó ń pass sí community ẹni tí ò ní source of income kankan tó fi ń wọlé ó dẹ̀ sọ pé òun ṣe jálàbí àwa ní ká máa túmọ̀ jálàbí látara jálàbà yéjúlibù jálìbàn ìfi tipátipá fààyàn ó jà lábà rẹ̀ ó fi tipátipá fà wá ó fi tipátipá gba owó lọ́wọ́ ẹ̀ because àwọn ti believe pé ẹ̀yin ni ẹni tọ́lọ́run rán sáwọn ẹ̀yin lànábì tiwọn ẹ̀yin làáfàá tiwọn so ẹ̀dẹ̀ tí mọ̀ ẹ wá sábẹ́ kinní yẹn wípé nǹkan tá a bá kú ti sọ fún wọn náà máa gbà ẹ wá bẹ̀rẹ̀ sí máa parọ́ oríṣiríṣi àáfàá tó bá sọ pé òun ṣe jálàbí lónìí wípé òun ò parọ́ kó jáde kó wá sókè kó wá sọ fún wa wípé òun ṣe jálàbí o òun ṣáájò fáwọn èèyàn o ò wá parọ́ sínú ẹ̀ because irọ́ yẹn ló fi ń gba owó tó fẹ́ gbà lọ́wọ́ wọn wọ́n tún máa ń sọ slang kan láwọn oníjàlá wọ́n máa ń sọ gbogbo àwọn tó máa wá ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn pé wọ́n máa ń pè wọ́n ní ganamu even wọ́n sọ to the hearing of some people. àgùntàn ló ń jẹ́ ganamu. pé ganamu àgùntàn àwọn ti dé so ó mìn pé òpònú afọ́fùgbému ẹni táwọn máa gbowó lọ́wọ́ ẹ̀ ti dé ẹlòmíì tó bá broke láàrin àwọn àfáà kan sọ pé kò jẹ́ kóun wá gànámù kan tóun máa pè jàre jẹ́ kóun wá àgùntàn kan tóun máa pè ẹni tí ò gbọ́n kan tóun máa pè akọ̀dédé sọ ọ̀rọ̀ oríṣi nǹkan kan fún ni ọ̀rọ̀ àpòdẹ̀ ti kó kinní yẹn síyàn lẹ́mìí ẹni yẹn náà máa gbọ̀n ni bóyá lọ mówó ẹran wá lọ mówó pẹ́pẹ́yẹ wá lọ mówó before you know it wọ́n ti ka oríṣiríṣi nǹkan lẹ̀ ìyẹn náà ti kówó lẹ̀ ẹ wá wò how long lèèyàn fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ̀rún kan nínú ibi yìí tí wọ́n máa gbọ́ but àti àwọn náà dẹ̀ mọ̀ wípé they are just selling lies to people fake kò sí nǹkan kan ok tẹ́ bá sọ pé Allah ló rán yín ṣe àbí tí Muhammed Ajípátá mú wá fún yín lẹ́ ń jẹ́ káwọn èèyàn fẹ́ mọ̀ ok why are you giving them something else? àwọn nǹkan ilẹ̀ Yorùbá náà lè ń fún wọn àwọn ìṣẹ̀ṣe gbogbo ẹ̀ náà lè kò sí ni bíi kọ́lọ ní ẹ lọ já ewé kinní kan ẹ lọ ra ọṣẹ kan ó yẹ gun mọ́ gbogbo àwọn nǹkan yìí làwọn bàbá wa ń lò. kódà wọ́n ń tẹ odù fá. wọ́n ń tẹ odù fá ṣe oríṣiríṣi ṣe gbogbo ẹ̀ ṣe why can't you